Shuaib, ẹ kalẹ̀ ẹ̀ka alẹ́ mùsùlùmí ni mùsùlùmí ni mí. kí ló fẹ́ bá a dá sílé ní. Ohun tí n fẹ́ sọ kò pọ̀. Ok. Àdúgbò Ẹ ṣe máa gbé tó wá ẹ àbí? má bínú ẹ̀mí gbẹ́tò yín. Alright. Ẹ má bínú sí èdè Yorùbá mi kò fi bẹ́ẹ̀ clear. Ohun tí n fẹ́ sọ ni wípé títí àwọn Yíbò tí wọ́n bá ní Chineke kí ló mean? Àìsàn ọmọ Yíbo mi báyìí. Àìsàn ọmọ Yíbò àmọ́ ó mì fún Chineke náà ni. ó yẹ kẹ́ lè wà familiar pẹ̀lú èdè yẹn. Tó bá ní Chineke ó mì fún bóyá ó ní nǹkan kan tó jẹ́ bíi èrè wọn àbí nǹkan kan tó máa ń pè bẹ́ẹ̀ ni. Wọ́n máa ń pè ní àmọ́ Chineke. túmọ̀ ẹ̀ Chineke yìí ṣe Chineke. Èdè wọn ó means pé Ọlọ́run. Irọ́ ẹ̀ lè tó èdè wọn èyí tórúkọ. Wọ́n tó orúkọ Chineke ṣe máa mí ní Ọlọ́run. ó mean pé Ọlọ́run ni. Shuaib tẹ́ ń jẹ́ nísìsiyìí tó ẹ bá lọ sí Amẹ́ríkà nísìsiyìí Shuaib náà ni. Shuaib ni. Ẹ lọ sí China nísìsiyìí Shuaib náà ni. Amúnitùmọ̀. Kò sí ìtumọ̀ lẹ́fẹ̀ẹ́ túmọ̀ ó lè jẹ́ pé bóyá tó bá ní ìtumọ̀ tó lè ní ni pé bóyá bí ọ̀bẹ. So wọ́n ń bíbá yín nísìnyí ní Germany wọ́n máa ń pe ọ̀bẹ ní mẹ́sà. Ẹ understand ilẹ̀ Yorùbá máa ń pè lọ́bẹ. Ní English wọ́n pè ní knife. So ọ̀bẹ ni nǹkan tó ń lò ní. Bẹ́ẹ̀ orúkọ èèyàn àbí orúkọ nǹkan kan bí igi ìgbá nísìn tẹ bá lọ sí ibòmí tó bá jẹ́ pé the same igi ìgbá yẹn gangan ló kù ẹ lè pe igi fruit ní igi ìgbá náà Kò lè igi jẹ́ ìgbá bẹ́ẹ̀ ìṣe àmọ́ igi ìgbá èdè mi. ẹ lè tú. Èdè míì wọ́n lè pè ní nǹkan kan àmọ́ èdè Yorùbá ó lè túmọ̀ sí ìgbá. Tó bá ti níbẹ̀ ìlú mélòó náà ti ní igi ìgbá ní Áfíríkà wa yàtọ̀ sílẹ̀ Yorùbá kò Wọ́n lè fún wa kọ́mọ̀. lórúkọ igi ìgbà nílẹ̀ Lárúbáwá. Ẹ lè fún wa Kí lórúkọ igi ìgbá nílẹ̀ Lárúbáwá Èmi ò mọ̀ nílẹ̀ Lárúbáwá. àbí igi ẹ̀mí. Kí lè wá ń bèrè orúkọ yìí sáwà jẹ́ gẹ́gẹ́ bí Yíbò ni. Èdè Ẹ bá ti Yíbò lórúkọ igi ìgbà so ẹ lè On tẹ̀sí ẹ lè wá. translate orúkọ Mo so tẹ̀ bẹ́ẹ̀, name mo is tẹ̀ name. bẹ́ẹ̀. Mo Eléyìí jákànbí jẹ́ ọlọ́ba nísìnyí péjì. lọ sí Korea àkànbí ọlọ́ba náà ni. Òun change ẹ̀. Ohun tí péjì wà fún ni pé ká máa dára wa lẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ ni. Ohun tí mo bá béèrè ẹ sálẹ̀yìn ọmọ túmọ̀ rẹ̀. A sọ pé àmọ́ túmọ̀ rẹ̀. Ẹ má sì wá gbọ́. Chineke is a Chineke wọ́n translate orúkọ. Kì í ṣe orúkọ. Orúkọ ni. Chineke Ok ṣe sí orúkọ. èdè ni àbí. Èdè ni. Tó bá jẹ́ èdè ó lè nítumọ̀. Èdè ìtumọ̀ rẹ̀ pé Ọlọ́run. No kò Èdè sọ Yíbò náà. ni. Ẹ béèrè lọ́wọ́ Yíbò yín tó bá jẹ́ neighbor yín. Kò sọ náà. Èmi ò ní ìbò tó jẹ́ Kò lè tún lọ́hùn brọ́dà mi. Ohun tí n fẹ́ fàyọ́ ń bẹ̀ ni wípé ọ̀rọ̀ tèmi ń sọ lọ. So, Àwọn nǹkan kan ń bẹ lérí péjì yìí tẹ́pẹ́ máa ń ṣe. Lóòótọ́ ẹ wà entitled sí opinion yín. Àmọ́ kò sí ẹ̀sìn tó mọ́. Bẹ́ẹ̀ tí ń ṣe ifá yín nísìn tẹ́pẹ́ ifá lẹ́yìn sí nísìn. Mo lè criticize ifá yín. àti sọ fún yín pa ń ṣe nǹkan kan ẹ̀yin lẹ́kan that is your own assumption. Mi ò Ẹni tági wá sífà. mi ò follow page yìí. Mi ò sábà rí page mọ̀kẹ́ wọ́lá lẹ́yìn náà torí mo wà board. Kíbo lẹ́ ń lọ gọgọ ẹ jí ká mọ ibi tẹ́ ń lọ. Ibi tí mo ń lọ ni wípé Àwa lè sọ fún yín pé sì gidi làlá tó lápá Bí tẹ́ wá wà ọwọ́ mọ́. sí gidi ni. Àmọ́ eléṣin jẹ́ ohun tí àwọn Arabic mean ní èdè Allah ni pé ó means pé Ọlọ́run. kò mí pé Ọlọ́run ẹni Ọ̀dọ̀ sùúrù tí yóò lè brọ́dà jẹ́ mi. sí gidi. Ẹni sùúrù ọmọ ìlú ìyá mi ẹni sùúrù. Allah sì gidi ni. Ó lè jẹ́ sí gidi. Ẹni sùúrù sọ́lọ́run Elédùmarè sí sì gidi ni gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tẹ́ jẹ́. Èmi ò fi bẹ́ẹ̀ mọ̀ ẹ̀kẹ́ ń pa èdè Yorùbá. Ẹ̀kejì ẹni sùúrú. Torí mo sì wà Allah èdè tí mo lẹ́sìn gbọ́ tó Allah lẹ́sìn. lọ́ta ẹni sùúrù Allah ní ẹ̀sìn Allah lọ́ta Mm. sọ́lọ́run lọ́ta. Ọlọ́run lọ́ta. So Allah lọ́ta Allah ní káfí ó ní káfíru. Ó ní káfíìrù. Yes Ọlọ́run ò lọ́ta. Allah Èsì ńkọ́? lẹ́sìn Ọlọ́run ò lẹ́sìn. Sìgìdì làlá Allah lẹni tí bá ń ṣe Islam tí ò bá ṣe mọ́ kí wọ́n pa. Allah lọmọ tó bá jalè tán bá mú kò bá àjọkùnrin kò bá àjọbìnrin kó gé ọwọ́ ẹ̀. Mhm. Allah ní tóbìnrin tó wà nílé ọkọ bá ṣe sìná tó bá mú kán rì mọ́lẹ̀ kan sọ lókò pa. Allah lẹni tó bá mú tí lákọ̀ọ́kọ́ kan náà ẹlẹ́ẹ̀kejì kan náà ẹlẹ́ẹ̀kẹta kan náà ẹlẹ́ẹ̀kẹrin tó bá mú kán pa. Ẹ jọ brọ́dà mi sọ́lọ́run lè sọ gbogbo ọ̀rọ̀ yẹn. Ọlọ́run ò lè sọ. So kí ló kan Ọlọ́run pé ẹni ọmọ kan jalè Ohun tó wà ń bẹ̀ ni olè ojú wípé kòkòrò ní máa ń bá yẹn débi olè. ohun tó wà ń bẹ̀ ni wípé kò sí nǹkan tó wà nílé ayé yìí tó ní advantage tí kò ní disadvantage. Exactly. Kódà kẹ́yìn máa jẹun lájẹjù ó níbi tí ó padà fi sí.
inú máa gbé ni. bí láyé ṣe rí nìyẹn eléyìí ṣe ń jẹ́ bí ohun tẹ́wé ní sí pé ń pé tí ẹni tí wọ́n ti fẹ́ sílé tó bá ṣàgbèrè bí kí wọ́n lẹ̀ ló kò pa lóòótọ́ kò wá fẹ́ àmọ́ kí ló wá ìdí àgbèrè. ìdí tá a wá fi blame Allah lélẹ́yìí ẹni tó bá lọ ṣe àgbèrè sálà ló yẹ kó dá ẹjọ́ rẹ̀ ni sálà ní Fẹ́mi Fálànà kì í sálà Fẹ́mi Fálànà. ẹ mọ̀ pé Allah ó rí dínkù ara ẹ̀ pẹ̀lú kàrámọ̀ tí Kùránì fún Allah nínú Kùránì. ẹ jẹ́ kí n sọ ó wá fi àwọn ọ̀rọ̀ táwa ń kà nípa rẹ̀ yẹn ó wá fi ń rí dínkù ara rẹ̀ pé ẹni tó jẹ́ bí olórí ẹbí fún wa gan lágboolé wa ọ̀bọ̀lọ̀mọ́ dárú ẹjọ́ tá là ń dá ẹ̀. Mr. Kanbi tí ẹ bá fi nǹkan yín kalẹ̀ bí fóònù yín nísìnyí ẹ fi fóònù yín sórí tébù o lè wá o lè wọlé ó mu kí àwọn ará àdúgbò kún wá máa sọ fún yín pé clayton náà ti fi fóònù yín sórí tébù so make sense. kò make sense orí tébù mi ni mo fi sí ọ̀dẹ̀ make sense o lè lọ sí ojú kòkòrò tó lọ jalè bẹ́ẹ̀ kí ló kún Allah ń bẹ́ẹ̀. ohun tá à ń sọ kò yé. the same thing lájọ ń sọ èmi ni mo ní fóònù mi. ẹ̀yin lẹni fóònù yín. mo dẹ̀ fi sórí tébù mi. o lè dẹ̀ wọlé wá ó jìn. àwọn yẹn sọ fún òun ló lè tí n bá múrú olè yẹn mo lè lọ fà á fún ọlọ́pàá àwọn náà máa sì dájú lórí ẹ̀ ọ kọjá pé bóyá community wa a ṣe jungle justice fún. lórí rẹ̀ so bẹ́ẹ̀ kí ló kan nǹkan ibi tá à ń lọ lélẹ́yìí brọ́dà mi kí ló kan Allah nípa pé èèyàn jalè tálà wá sọ̀rọ̀ ẹ̀ di Fẹ́mi Fálànà tó ní kọ́ gé ọwọ́ ẹ̀. eléyìí ń jẹ ẹ jẹ́ ká gbé ní eré ọ̀rọ̀ Yorùbá. àbí Fẹ́mi Fálànà kì í ṣe adájọ́. adájọ́ ni sani kò sádájọ́ kíní ni a máa lò yẹn èyí tó fún Nnamdi Kanu ní prison yẹn tó fún ní life imprisonment yẹn kí lórúkọ ẹ̀mí mo ti gbàgbé. ẹ jẹ́ ká gbé nílànà ti Yorùbá tí wọ́n bá mú olè ládùúgbò tó máa lọ hand over rẹ̀ fún baálẹ̀ bí àwọn baálẹ̀ àdúgbò nígbà ọ̀yà baálẹ̀ o. ṣé ká gbé Allah sípò baálẹ̀ àbí. ẹ jẹ́ ká gbé sípò baálẹ̀. ok Allah gan baálẹ̀ ju Allah lọ torí baálẹ̀ gan rí rẹ̀ pé jórí Allah lọ. ẹ jẹ́ ká gbé síbẹ̀ opinion tí yín nìyẹn tábà gbé sí eléyìí ṣe ń jẹ torí Muslim làwa èmi Muslim lè mú ṣe wáyé wọ́n dẹ̀ bí mi sí ni mo kà á tẹ́ pé mo mọ nǹkan tó wà nínú rẹ̀ kí n tó máa ṣe tẹ́ ń bá rí Christian nísinsìnyí tó di Muslim ìmọ̀ ń kà sí ẹni tẹ́ pé èrè rò pé ni tí bá dẹ̀ ti ń ṣe fá nísinsìnyí tó di Muslim. opinion yín ni ìkan tí mò ń béèrè lọ́wọ́ yín ni kẹ́ dáhùn. Allah sọ pé ẹni tó bá jalè kan gé ọwọ́ ẹ̀ Allah lóbìnrin tó bá ṣe ṣìnà kan pa Allah lẹni tó bá mu ọtí kan pa àkọ́kọ́ sálà ló ṣe ọtí ni ṣé mọ̀ pé inú sẹ́ǹsì wà láti jẹnẹrétì ọtí ẹni sùúrù ẹ̀kejì Allah ò wá rí ẹjọ́ dámọ́ ọ̀sọ̀ rẹ̀ dádájọ́ ó ní ẹni tó bá kúrò nínú ìsìlámù kan pa ṣẹ́gbẹ́ òkùnkùn lẹ̀sìn ìsìlámù ni ó ní Christian ó ní ẹgbọ́n ẹwọ ayàkúrà náà gbé síta yẹ máa fojú ẹgbẹ́ kẹka ọ̀tẹ́ bá jẹ́ Muslim Allah ní ọ̀tá Júù ẹni sùúrù Júù ọ̀tá Allah ní Christian ọ̀tá Allah ní Allah dẹ̀ lòun dá ayé àtọ̀run ó ní kẹ́ mọ́ bá wọn jà torí pé Allah ẹlẹ́gbẹ́ òkùnkùn ni ìjà lọ́dún ìjà ló sì ni. gbogbo ilé yẹn ẹ̀yin lẹ fọ́ọ̀mù ẹ̀ fúnra yín. ok ẹ bá wa ka Quran yìí ká àrọ́jọ́ musolókun Quran 9 kọ́ yìí ni verse 123 ẹ bá wa kà. ohun tí mo mọ̀ mi ò lè máa dára mi láàmú. torí àwọn tó ń wò wá ẹ mọ̀ pé ilẹ̀ ń kílèmù pé Allah opinion kìíní kan ẹni tẹ́ máa ń ṣe Christian ẹ̀ máa wò bí ẹni tó rí rí o pé ẹ̀yin tẹ́ wà ń ṣe Muslim ń sìn ẹ bá ka Quran yìí káwọ́ bá yá pọ̀ dà lẹ́yìn. ẹ má change ohun tí mo sọ ni pé ẹni tó bá bí sínú Muslim. ẹni tẹ́ bá rẹni tó ń ṣe Christian ẹ̀ máa rí bí ẹni tó rí rí o pé. No be wetin I talk be that. Don't change my words. Mo ní ẹni tó ń bá bí sínú Christian tí mo wá rí pé ó padà join Muslim mo máa rí bí ẹni tó rò pé ni. Ohun tí mo wí nísinsìnyí nìyẹn. Screen record àwọn yẹn screen record rẹ̀ ẹ padà gbọ́ ohun tí mo wí nísinsìnyí nìyẹn. ẹ máa gbọ́ ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ yóò mọ̀ kí o community ó ń fọpọlọ dà yín láàmú. ṣé èmi ni mi ò mọ̀ kí o. wọ́n fọpọlọ dà yín láàmú ni ṣé bẹ́ẹ̀ rí tó ní kẹ́ka kí o yẹn kó mọ́ ní. ẹjọ́ ẹja bẹ́lò mi sọ̀rọ̀ bọ́dà bí mo wá mọ̀ kí o ṣé mi ò lọ school.
ṣé ohun tó ń gbé sí àìsí mo school lẹ lọ translate ẹdẹ ní English lẹ lè kà àwọn òkè ní time ẹ̀ka pẹ̀lú ìbò bẹ́ẹ̀ máa ni pẹ̀lú bẹ́ẹ̀ ni ẹ má sọ pé mi ò lọ lẹ́kọ̀ọ́ àbí mi ò bíga pé mi ò sound ohun tó bá kọ ní Arabic tí mi ò bá mọ̀ mo lè wo English tẹ́ pé màá translate rẹ̀ ó yẹ dáhùn tẹbi ohun tí mo fẹ́ sọ fún yín ni pé ẹ bá wa ka English ẹ ẹ má kọ́ sọ ka kankan English ẹ fún wa ohun tí mo fẹ́ sọ fún yín ni pé ohun tí mo ti ẹ mọ̀ má sọ tẹ́lẹ̀ kankan fún wa bí arákùnrin ẹ̀ka kínní ìgbà yìí máa ń ṣe ń bí nìyẹn ohun tí mo ti mọ̀ tẹ́lẹ̀ ẹ̀ka tẹ́ bá lè kà tẹ́ bá lè kà ẹ bọ́lẹ̀ èwo ni kí n kà ń bẹ̀ àwọn èèyàn pọ̀ sáré tán fẹ́ wá sókè dáadáa èwo ni kí n kà ń bẹ̀ English ṣé yẹn ohun tó wà ó bí ojú screen yẹn lẹ́fẹ̀ẹ́ kí n kà bẹ́ẹ̀ ni ka ẹ bá wa tún tá la sọ mbẹ. ṣé ibi O believers yìí O believers find the disbelievers around you and let them find fairness in you and know that Allah is with those mindful of him. Gbogbo àwọn kẹtẹ eléṣe ń jẹ ohun tí wọ́n gbé sí ilé bíi ẹ jẹ́ kí n gbé sẹ́ńtẹ́ǹsì kẹwàá fún yín torí mi ò fi bẹ́ẹ̀ sound níbi Yorùbá ohun tó fà nìyẹn. ká ní English náà à ń gbọ́ yín àwọn náà gbé ìbò díẹ̀ díẹ̀. Nísìnyí mo kà á yìí àbí ohun tẹ́lẹ̀ nǹkan lẹ́kọ̀ọ́ mo ti kà nísìnyí. tí Allah ló ń sọ̀rọ̀ níbi báyìí ni àbí Satan. Mi ò mọ̀. no ẹ sọ ẹ bọ̀lọ̀ sọ sí Allah ló ń sọ̀rọ̀ níbi ni àbí Satan. ohun tí mo fẹ́ fàyọ bí ọ̀rọ̀ fún yín mo fẹ́ fà jáde bí àwọn ọ̀rọ̀ yìí fún yín ni pé nísìnyí báyìí bí nǹkan kan ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí mi ò mọ̀ mo fẹ́ gbé kalẹ̀ nǹkan kan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí bí kẹ́yìn wa kó wá bá wa níbi tá à ti ń ṣe nǹkan lọ́wọ́ bí wọ́n ní pé èmi ní kí mo gbá ẹnìkan lójú. ẹ ní sùúrù ta ló ń sọ̀rọ̀ sálà ló ń sọ̀rọ̀ bí ni àbí Satan. mi ò mọ̀ síbẹ̀ ilẹ̀ post rẹ̀. torí pé Quran ní tẹ bá ní Quran lọ́wọ́ ẹ lè sí Quran yìí gangan Quran paper yìí tó wà lọ́wọ́ yìí ẹ̀sìn fásitì Quran yìí Quran tó wà lọ́wọ́ yìí ẹ̀sìn òun náà ló wà ní báyìí. mo tẹ post ní so ìbéèrè mi wá ni pé sí Satan ló ń sọ̀rọ̀ ń bí àbí Allah torí ẹni tí ń sọ̀rọ̀ bí báyìí ó máa jẹ́ ẹlẹ́gbẹ́ òkùnkùn. kò lè jẹ́ ẹlẹ́gbẹ́ òkùnkùn. ó máa jẹ́ ẹni tó sọ̀rọ̀ nínú Quran yẹn tó sọ̀rọ̀ bí Quran yìí ó máa jẹ́ ẹlẹ́gbẹ́ òkùnkùn apààyàn. tí ẹ̀yin ó lè jẹ́ ẹlẹ́gbẹ́ òkùnkùn torí tó wà bẹ́ẹ̀ ni pé fún gbogbo àwọn táwa bíbá tábàrò ẹlẹ́gbẹ́ òkùnkùn lẹni tó sọ̀rọ̀ apààyàn. ohun tó wà bẹ́ẹ̀ ni pé ohun mo fẹ́ sọ fún yín ni pé ìgbà tó níwọ̀ ìwọ́ dá ayé àtọ̀run tó lè dá ọkùnrin tó dóbi tó dẹ́ni bọ̀dì tó wá ní ká mọ bára wa jà torí pé àbá sí ẹ̀sìn tí wọ́n fi rẹ́mọ̀ mọ́dú wá ìgbà tá ń bọ̀ láyé òfin kọ ẹ̀sìn yẹn pẹ̀lú làwọ̀ wa yìí adílé ayé la bá ìlà yìí. Quran tẹ ẹ mọ̀ ó wà nù rẹ̀ ọlọ́run pé tó bá wu òun kún wọn. àyàmọ́dé lékèsẹ́ wà ń bẹ̀sẹ̀ ní táìmù láti bẹ́ ni yìí sọ̀rọ̀. mo wà bẹ́ẹ̀ wọn àti ìtú eléyìí ẹ kọ́kọ́ tú eléyìí kan fò kiri ni afẹ́fẹ́ lomi sọ̀rọ̀. ìwọlẹ̀ lẹ́kì tún bẹ̀ ṣé èyí tí mo kà yìí ṣé ó believers tí mo kà yìí. nǹkan tẹ́ tú yẹn náà ni kẹ́ ẹ ṣáà ti kà á ẹ ṣáà bàtà ẹ ṣáà lè sọ pé nǹkan tẹ́ ẹ kà kò yé yín nǹkan tẹ́ ẹ ti kà á. mo ti kà á náà mo kà á mo rẹ̀ mo tó wí ń bẹ́ àmọ́ mo fẹ́ sọ fún yín ni pé kí ló wí ẹ má sọ mo ti mo kà yín nísìn bí kẹ́hìn jump into conclusion ni bẹ́ẹ̀ ló ṣe rí. ẹ sọ fún wa kí ló wà ń bẹ̀. ohun tó wà bẹ́ẹ̀ ni pé example ni màá fún yín. irọ́ o kí ní nǹkan tẹ́yìn ká níbi bẹ̀ ní kẹ́ ẹ sọ. tí mo kà á mẹ́ ohun tí mo kà á mẹ́ ni mo fẹ́ fún yín lẹ́ example rẹ̀. ẹ lè fún wa nǹkan tẹ́ ẹ ká àti ìmọ̀ ẹ lè fún wa lẹ́sàn fún nǹkan tá àti ìmọ̀. ibi example tí mo bá fún yín lẹ́ẹ̀fì mọ ohun tí mo kà. ẹ já bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ ẹ ṣe é darapọ̀. àfa tó bá wà ní comment section ẹ ṣe àìkan gbé yín láti comment section ẹ kálẹ̀ à ń gbọ́ yàn. ẹgbẹ́ òsókè wa ń gbọ́ yàn. orúkọ tèmi ni Abdulrasheed ẹjọ mo ní ìbéèrè tí mo fẹ́ béèrè ni o ṣé kí n go ahead. Go ahead. àkọ́kọ́ kí ètò láyé mo kí dẹ̀kun àkọ́bí ọlọ́ba mo kí ọdún náà lórí platform yìí mo ti pẹ́ tí mo ti join platform yìí náà ọdún náà nígbà àwẹ̀ yẹn ni mo join ni mo mọ platform yìí but ó ní ìbéèrè kan tí mo kàn fẹ́ béèrè tí ò yé mi tí mo fẹ́ béèrè lórí ìbéèrè ni pé mo ti máa ń gbọ́ gbogbo ohun tẹ́ máa ń sọ láti ọjọ́ yìí bóyá ànábì this and that Allah ṣe gidi ní o gbogbo ẹ̀ so mo fẹ́ béèrè bí kan tí ò yé mi fẹ́ kò wá tó máa ń ṣe nǹkan bí láti ìgbà tí mo ti join tí mo ti máa ń tẹ̀lé program yìí. ẹ béèrè ẹ ti sọ pé ẹ fẹ́ béèrè a ní kẹ́ béèrè a tún repeat. ìbéèrè tí mo fẹ́ béèrè pé bóyá ṣe máa ń sọ pé Allah pé ṣì gidi ni ṣé mo mọ̀ bí ẹ rí gbọ́ pé téèyàn bá bímọ ọmọ ti mú Kùránì wáyé tó bá jẹ́ pé bí ẹ̀sìn Islam yẹn pé kò jẹ́ pé ẹ̀sìn tó jẹ́ pé Ọlọ́run mọ̀ sí bí ẹ ṣe máa ń pẹ́ Allah kì í ṣe Elédùmarè
wọ́n ti bímọ orí tá a gbọ́ ọ̀dọ́ mi ò rí bọ̀ tá a ti gbọ́ dáadáa pé tó mú Quran wáyé ní àkọ́kọ́ ìnigé a ti rí àwọn oríṣiríṣi bí a ti á pé omi ó kọ ṣe yẹ kí n tó kọ omi tó kọ láyé tó kọ aláwọ̀ tá a ti rí ta máa ń rí lápẹẹrẹ bóyá lára ẹranko lára ògiri bẹ́ẹ̀ lọ mú òpó tí tó bá yẹ pé Ọlọ́run Elédùmarè tẹ̀yìn sọ yẹn tó bá náwó sí ṣé àwọn nǹkan mẹ́rin ṣé yẹ kó máa tó yẹ kó Ọlọ́run Elédùmarè ṣe yẹ kó náà at last abáṣe máa ń sọ most especially ẹ̀yin ètò láti máa sọ pé àtẹwọ́ labálà àmì tó kọ́ ẹ wo orú ọmọ tí mo tà sọ nísìnyí pé ó wá ilé ayé nísìnyí ó mú Quran wá ṣe mọ̀ pé nísìnyí eléyìí àti ọ̀dọ̀ Ọlọ́run Elédùmarè ló ti wá láti tẹnubọ̀ ó mú Quran wá ẹ wo example ẹgẹlẹ kẹta tí mo fẹ́ sọ orú ẹnìkan ṣé òkúta máa tó popular dáadáa ní Nàìjíríà yìí ó ní ṣé ò Jamiu àmì Ọlọ́run bá a ṣe máa gbọ́ tó ẹni tí mò ń sọ yìí sìn ṣáìdì àdúgbò wa ló ń gbé kò jìnnà sí àdúgbò wa níbà yìí ṣáìdì ọ̀nà Alágbàdo ní Èkó ló ń gbé so ní wọ́n kọ́lé sọ́dẹ̀ kọ́ mọ́ṣáláṣí síbẹ̀ tó tẹ̀ máa sọ nígbà tí ọdún méjì wọn kọ́ wọn kéwó tẹ̀ mọ́ kéwó wọ́n mọ̀ dáàtì náà tẹ́yìn bọ̀ tẹ́ mọ̀ tẹ́lẹ̀ explain àárín yẹn fún bí ó ṣe sọ mẹ́ta yẹn náà kí n kọ́kọ́ dánu dúró fọ̀dà ó ṣì ní àwọn question fẹ́ béèrè but ẹ̀kọ́ lè bá mi expatiate ọ̀rọ̀ mẹ́ta yẹn náà kí n kọ́kọ́ gbọ́ náà. èmi mọ̀ pé ẹ ṣe béèrè everything mo ti ń kọ́lẹ̀ tó bá jẹ́ 10 náà ni ẹ béèrè owó ẹ̀ tó bá jẹ́ 10 náà ni question yìí mo pẹ́ kẹ́ béèrè owó ẹ̀ mo ti ń kọ́lẹ̀ kí lẹ rí. ẹ ká dúró lórí bẹ́ẹ̀ náà ẹ dá mi lóhùn. ká sì dúró náà òkè. ọdún náà mo ní ẹni but mi ò fi bẹ́ẹ̀. ẹni ọmọ kékeré kan ó mú Quran wáyé àbí. n sọ pé máa gbọ́ sí ẹ̀sìn ẹ̀rọ yẹn gbà yẹn nígbà ọ̀rọ̀ tí mo sọ yẹn. ẹ ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀ mi ò jẹ́ wá gbọ́ ẹ ṣàlàyé fún wa. ọdún náà ó ṣẹlẹ̀ tó pé kódà wọ́n ta kíṣẹ́ tiẹ̀ wọ́n ń ṣe fídíò ẹ̀ that was maybe 2010 or 2011 ṣá 2010 or 2009 or bí ẹ̀ ló ṣàṣẹlẹ̀ ṣá mo sọ pé tẹ́yìn bá mọ̀ àwọn tó wà ní comment section àbí tó máa ń gbọ́ mi alẹ́ tàṣà ọmọ testify ọ̀rọ̀ tí mo sọ yẹn tó mọ̀kọ́ tó mú kùn á wà yé nígbà yẹn kódà àìfà Shehu Buhari mọ Musa ló wá ṣe ọjọ́ mẹ́jọ nígbà tí mo sọ wọ́n ṣe kíṣẹ́ jáde ló wá ṣe kò mọ̀ ọmọ yẹn náà lọ́dún náà lọ́n gbà yẹn bí ṣe gbọ́ gan sí àwọn ìyá ọmọ yẹn gan Christian ni wọ́n. Christian ni wọ́n. bẹ́ẹ̀ ni nígbà yẹn lọ́n bí ṣe gbọ́ gbòsì ní ẹrù yẹn gbà yẹn. àwọn ìyá yẹn á sì di Muslim báyìí àwọn ìyá yẹn wọ́n gbọ́dọ̀ ti di Muslim báyìí. of course wọ́n kàn wá sí Muslim lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni. lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ ni. kò easy o kíyàn tó lè prophet lọ́mọ yẹn gan máa jẹ́ tó bá jẹ́ pé mójútó ni torí pé ọmọ tó lè gbé Quran wáyé ṣe mọ̀ pé ọmọ yẹn wá jíṣẹ́ ni àbẹ́rù bẹ́ẹ̀ ni torí bẹ́ẹ̀ ń sọ iná mò ń rò ó ṣe wà ń bẹ̀ báyìí ọmọ Fálọhùn. of course mo wà pẹ̀lú yìí. àbẹ́yìn òòrò tó lọ síbi pé ó lè jẹ́ prophet ni. ó lè jẹ́ alága. ẹ má bínú ẹ mọ̀ ọpọlọ tèmi ṣàpù gan bẹ́ẹ̀ ti ṣe ìròyìn mi tún ti bá ń rò lọ fà gan because ọmọ tó lè di odidi Kùránì wáyé mọ́mọ́ gan wọ́n sọ kalẹ̀ fún lẹ́yọ kọ̀ọ̀kan mo rò pé mọ́mọ́ gan wọ́n fún díẹ̀díẹ̀ ni wá módi díẹ̀ wáyé lẹ́ẹ̀kan náà. ọ̀rọ̀ tí mo sọ yìí ṣe gbọ́dọ̀ ètò láyé bàbá ètò láyé bàbá ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ lọ ṣe investigation pé a ti máa parẹ́ pé iná orí láti fi kọ́ lé nu ẹnìkan sọ nǹkan báyìí pé ṣó ṣẹlẹ̀ nígbà akúrò mẹ́fà dà yẹ maybe 2010 29. ta ni Mr. Alex ẹ jẹ́ mute Mr. Alex jàre. bí ìgbà wo ni nǹkan yẹn ṣẹlẹ̀ náà ó kẹ́ ẹ̀ rántí ọdún yẹn mọ́. but I remember that was maybe 2010 29 ìyá ẹ̀ ló ṣẹlẹ̀ ọtí tí mo sọ yìí ẹni tó bá ọtí mo sọ yìí ṣé Buhari ọmọ Musa ló wá 29 2010 yẹn ló ṣẹlẹ̀ ọmọ yẹn ó bí mu ẹ ṣé Buhari ló wá ṣe wá sí ibi kó mọ ọmọ yẹn kàn lẹ́kọ̀ọ́ yìí gan báyìí ọmọ akọ ọmọ yẹn jáde. bẹ́ẹ̀ ṣé Buhari ọmọ Musa ló wá kọ́ ọmọ yẹn ó sì kí ṣẹlẹ̀ jáde tó tà dáadáa. tó ní gi yẹn wá ń kọ́ ibo lòun ti ṣẹlẹ̀. ṣí ilẹ̀ sọ sí tí ó máa ń ṣọ́ aláwọ̀ tó máa ń ṣọ́ aláwọ̀ yẹn. sá. torí tó máa ń ṣọ́ aláwọ̀ yẹn bí ó máa ń ṣọ́ àti pé àwọn yà ẹ máa gbọ́ mi sà ìyẹn a máa ń gbọ́ dáadáa bí àwọn miracle lóríṣiríṣi ìpèyà nísìnyí ibi tèmi wà nísìnyí ṣe ń gbọ́ ọtí mo sọ ti pẹ́ náà Èkó tèmi wà
mo kàn ti máa pè kí n máa pàdé gbé opposite kí n máa mọ̀ èmi ò lè dáwọ̀ jà àwọn tẹ̀ àǹfààní pé ńlá náà bẹ́ẹ̀ yẹn mi mọ́ tó dé. ní òbí ẹ̀rọ dàbí odò náà ni o tó ń ṣo láì. èmi ò jẹ́rú àwọn àǹfààní yẹn èyí ti ṣoríire nìyẹn o tẹ́ bá fi lè fojú kan gi tó kọ àlà kò easy. rárá o ètò láyé ṣé à ń gbọ́ mi èmi ò wá ṣé à ń gbọ́ mi ètò láyé ṣé à ń gbọ́ mi sà. pẹ̀lú yín o. ẹ ṣe à ń gbọ́ èmi ò sọ pé gbogbo ẹgbẹ́ ìdílé náà fà níyẹn ibi yẹn ti ṣe ọdún ló ṣẹlẹ̀ I'm not here for that nǹkan fẹ́ wá explanation tó wà tán mo mọ̀ pé kì í ṣe pé ẹgbẹ́ yọ̀ mí mo mọ̀ pé ẹ̀yọ̀ mí ẹ̀kún. èmi kàn fi wá pé tó bí àkọsí ìgbésẹ̀ máa ń sọ pé Allah wípé ẹ̀sìn gidi kan ní kíní kan ní kò ṣe Ọlọ́run Lédùmarè Quran ìwé ìtàn ní kíní kan kọ̀ọ̀kẹ́ mọ́ stop bẹ́ẹ̀ ṣá lẹ́sẹ̀ máa ń sọ yẹn so mọ́ pé orúkọ bẹ́ẹ̀ tó bá ṣẹlẹ̀ definitely Ọlọ́run Lédùmarè táwọn ṣe bí mi mo believe ní pé fine bó ṣe bẹ́ẹ̀ sọ pé ọmọ Yorùbá nǹkan kan bẹ́ẹ̀ ṣá mo believe lórí gbọ́ aspect yẹn but mo wá wò pé ṣú nǹkan bẹ́ẹ̀ definitely pé tó bá yẹ pé nǹkan bẹ́ẹ̀ bá ń ṣẹlẹ̀ ó possible jẹ́ pé Islam fine àwọn àfáà kankan yẹn ti lè bàjẹ́ àbí kankan tó ti sọ but mo pé ẹ̀sìn tí Ọlọ́run bá lọ́wọ́ sí ni tèmi for my own belief ni o. but ní tèmi wá wò ní máa ń sọ láti. ẹ mọ tèmi wò igi yẹn gangan kí ló tí ò kọ Ọlọ́run tó jẹ́ pàlà ló kọ. igi yẹn àti ìsílẹ̀ Yorùbá ni Ọlọ́run ló yẹ kó kọ. abẹ́mọ̀ ni èmi rò pé irú igi yẹn nígbà tó jẹ́lẹ̀ Yorùbá ni Ọlọ́run ló yẹ kó kọ. èmi rò pé irú igi yẹn sẹ́ Ọlọ́run ló yẹ kó kọ nígbà tó jẹ́lẹ̀ Yorùbá ni. Ọlọ́run ẹkí tí wọ́n bọ́ọ̀sì bọ́ọ̀bùsì ní ọdún tí mo fẹ́ sọ yàrá sí tọ́bí abí 6 years ago wọ́n bí ọmọ ọkùnrin náà èdè gánà tọ́ni pé ó mú ewé wáyé ọ̀rọ̀ tí mo sọ ọmọ ọkùnrin tó orúkọ ọmọ ẹ̀mọ́ ọ̀rọ̀ tí péjì fọmọ yẹn o lórí TikTok wọ́n máa ná lórí black app yìí omewe wálé ọmọ wáyé tó yẹ pé ọmọ yẹn láti kékeré wà tó mú wáyé ṣùgbọ́n ọmọ yẹn ti wá dá ìgbà tó yẹ pé ṣé à ń gbọ́ mi ó wá ṣe pé àwọn òbí. kí náà wá kọ sínú ewé yẹn. ètò láyé ó dùn pé ṣé à ń gbọ́ mi nǹkan tí mi lẹ́sìpẹ̀ lọ́wọ́ lálẹ́ ìkọ́lẹ̀ ń sọ yìí o. ẹdú ọmọ tó lè méwé wáyé ẹgbẹ̀jì ló máa jẹ́gbò kọ́kọ́ wá èkéwé yẹn tó wá jẹ́wé àkókò ó ti túmọ̀ sí pé òun lọ́ọ́ bá lu wọn nìyẹn àbẹ́ ẹ̀mọ́rú ewé tó mú bọ̀. ètò láyé ń dààmú sí gbọ́ yín ẹ máa rí mo sọ pé alẹ́ yìí gbogbo àwọn pẹ́sẹ̀ àti dé tèmi fẹ́ mi di explanation but nǹkan mi lẹ́kọ̀ọ́ ń tẹ́lá ti ọmọ fọlọ́run ṣe máa mú ọkùnrin àbí nǹkan kan lè mẹ́ka sí. ẹ bá wa ṣàlàyé ẹ̀ fún wọn ó yé yín so torí ìdí mo fi ní kẹ́ ẹ ṣàlàyé ẹ̀ fún wọn ẹ máa gbọ́ ṣẹ́rí tí mo fi ní kẹ́ ẹ ṣàlàyé ẹ̀ fún wọn ni pé torí bó ṣe ń sọ̀rọ̀ yẹ àwọn náà fẹ́ lẹ́ẹ̀ ni so irú àwọn èèyàn báyẹn dẹ̀ làwọn mùsùlùmí máa ń wá irú àwọn èèyàn báyẹn ni mùsùlùmí máa ń rí nǹkan kó sí lórí torí wọ́n ti di pé níwọ̀nba bí tọ́lẹ̀ ronú dé ni wọ́n ń sọ̀rọ̀ dé yẹ wọ́n lọ́gbọ́n ṣùgbọ́n ẹ mọ̀ èèyàn máa ń wọ́ gbọ́kọ́gbọ́n náà ní so ẹ bá wa bá wọn sọ̀rọ̀ so kí ẹ bá wa fún wọn lẹ́kùnrẹ́rẹ́ àlàyé. ẹ̀yin náà mo fẹ́ tọ̀ ẹni tẹ́ bá ń sọ fẹ́ lọ tọ̀. so ìbáraẹni pé ẹ máa gbọ́ ẹ sọ pé wọ́n kọ Allah àbí ṣé ó náà lè àkọ́kọ́ yín. pé mo ní àkọ́kọ́ ṣe máa sọ pé according to TMS baba máa ń sọ ó dùn mí pé mo bí wọ́n rẹ̀ pé bó ṣe máa sọ pé ìwé yìí o Quran yìí o ìwé tán yánníbo ni as a story ni o kò sádùn àkọ́kọ́ ń bẹ̀ o wọn mọ̀ tó bí sílẹ̀ Yorùbá wáyé tó tẹ̀ mú Quran wáyé definitely Ọlọ́run Lédùmarè tèmi mọ̀ pé àtẹ́wọ́lá bálà àmọ́ ẹni tó kọ́ tó tẹ̀sí mú Quran wáyé definitely Ọlọ́run Lédùmarè yẹn ó lè mọ̀ definitely ẹ̀sìn yẹn Islam yẹn báwọn afákọ̀ọ́ṣe máa ń sọ o gbọ́dọ̀ máa ń gbẹ àwọn ìṣe Arabu Islami làwọn ṣe àti ẹ̀sìn Muslim làwọn ṣe o àwọn ṣe àṣà àti ṣe wọn lọ́hùn yẹn àbí something like that ṣá. All right. So yẹn number 1 number 2 again ẹ wá wo aláwọ̀ tá tí wọ́n ń sọ yìí pé lórí Quran ẹ jẹ́ ká mú níbi àkọ́kọ́ yẹn mi sọ lórí ẹ ká kọ́ mú níbi àkọ́kọ́ yẹn kó lè bá yé so ẹ sọ pé ọmọ mú àlùkùrán wáyé àbí. bẹ́ẹ̀ni tó popular dáadáa ẹ lè ṣe investigation lọ́rọ̀ tí mo sọ yẹn bẹ́ẹ̀ni gbogbo wa náà la máa ń gbọ́ even nǹkan tó ṣẹlẹ̀ gan of recent ṣùgbọ́n ṣe mọ̀ pé Quran nígbà ṣe mọ̀ pé China ni wọ́n ti máa ń print Quran ìwé ni Quran wọ́n dẹ̀ máa ń print ẹ̀ ni so tí èèyàn bá fẹ́ mú nǹkan wáyé kì í ṣe nǹkan tí wọ́n ń print nílẹ̀ China kò sí printing press ní òde ọ̀run
ṣe ti understand ó kọ́ dàbí kẹ́tọ́ pé wọ́n bí ọmọ ó mú abọ́ wáyé wọn ṣe abọ́ lọ́rùn wọn dẹ̀ ṣe ọ̀bẹ lọ́rùn ṣe understand so China ló ń print Quran and then tẹ́ bá fẹ́ understand the fact yìí ṣé ẹ̀yin ti gbọ́ apart from ní Nàìjíríà ǹjẹ́ ẹ̀yin ti gbọ́ pé nílẹ̀ China Saudi Arabia and other part of the world kí wọ́n bí ọmọ mú Quran wáyé rí lẹ́yìn Nàìjíríà. Ṣe máa gbọ́n tí mo sọ yìí nǹkan tí mo sọ yìí mo sọ pé ó ṣẹlẹ̀ lẹ́yà bí ó ṣẹlẹ̀ lẹ́mẹ̀ta lẹ́mẹ̀rin ó yé mi sẹ́ ẹ̀yẹ́ kan dáhùn kan tí mo sọ yẹ. Mi ò gbọ́ lẹ́yìn tó ṣẹlẹ̀ tí ojú táwa rí tó yẹ kí wọ́n tètè sí kó ṣe kó mọ́ ṣe kí ẹ bá mi rí àwọn ọmọ yẹn bá mi kí ẹ máa gbọ́ kí àwọn ọmọ yẹn tẹ bá mi. so mo kàn fẹ́ try láti jí yín lọ́pọ̀lọ́ ni ṣe understand so níwọ̀nba ìgbà tó yẹ pé Nàìjíríà nìkan lè ti ń gbọ́ nǹkan yẹ torí kí wọ́n mọ̀ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yà wọ́n kúrọ́ fún wọn lè dá ronú nǹkan tí wọ́n bá dẹ̀ ti gbọ́ nìkan ni wọ́n ń sọ nǹkan ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yín oyè yín kò sí nǹkan tó ní kẹ́ má lọ sí ilé ẹni yẹn gangan kẹ́ mú Kùránì yẹn kẹ́ wá ṣí ṣe understand kẹ́ ṣí kẹ́yìn náà kà pé ṣé wọ́n kọ made in China síbẹ̀ àbí wọn kọ́ síbi bẹ̀ ẹ ní láti wà sure kẹ́tì ẹ̀mọ́ writing tí wọ́n ń lò lóde ọ̀run nígbà ṣe writing ilé ayé náà ni wọ́n ń lò lóde ọ̀run ṣé kìí ṣe páálí ìwé ilé ayé náà ni wọ́n fi ń ṣe náà lóde ọ̀run ẹ̀yin náà máa ní láti gbọ́ pọlọ kalẹ̀ ṣe understand but tẹ́ bá ti lè pé ẹ̀ bá ti lè gbọ́ pọlọ kalẹ̀ tó yẹ pé nǹkan tẹ́kàn sọ fún ilé yìí náà ń gbà so that means pé ẹ máa kú sọ́wọ́ dáadáa. wọn sọ lè yí ọkọ táwa rí ta ṣé kí sẹ̀tẹ̀ jáde ní o. ó yé mi ó náà so ẹ mọ̀ kí nǹkan tó ń pè ní fíìmù ni wọ́n pè é so nǹkan tó ń pè ní film trick ni wọ́n ṣe fún yín yẹ so kò ṣẹlẹ̀ ṣe understand kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n kàn bẹ̀rẹ̀ wọ́n ṣe. ẹjọ tẹ bá mi débi gítà láwa yẹn ẹ bá mi bú bígì yẹn ibi aláàtì gì yẹn ẹ bù pọ̀ mo fẹ́ fi ṣàgbó jẹ̀dì. alright so irọ́ lásán ni ìyẹn ṣe understand irọ́ lásán òní pé wọ́n bí Kúránì mọ́mọ́ so Nàìjíríà nìkan lè ti máa gbọ́ ìròyìn ẹlẹ́jẹ̀ yẹ torí pé wọ́n ń dọ́gbọ́n láti máa tàwọn èèyàn sínú ẹ̀sìn Islam so gbogbo ọgbọ́n tán bá dẹ̀ lè fi tàn yín sínú ẹ̀sìn Islam nítorí pé ẹ̀ lè kà á ẹ̀ dẹ̀ mọ́ dáńpá ẹ̀ so òní wọ́n ń dá so kọ́tà ìsọ yẹ kò ṣẹlẹ̀ irọ́ lásán ni wọ́n pa so kí ni ìbéèrè yẹn ẹlẹ́ẹ̀kejì ẹ já ṣe fast kálí bàbá ìlómi sọ̀rọ̀. òun ni pé mo máa ta máa ń gbọ́ dáadáa tó yẹ pé irú ètò láyé ìyá tí. hello brother ẹ̀gbọ́n mi kẹ́ tó béèrè ẹlẹ́ẹ̀kejì ẹ máa gbọ́ ṣé ìyàwó yín ò mọ bí tẹ́ fẹ́ tiẹ̀ mú sí ṣé ò mọ bí tẹ́ fẹ́ tiẹ̀ mú yín sí. kí ló dé bí béèrè. òun wò ó léwu fún mi ni ó léwu fún yín o. ibi tí báwo. ẹ já tẹ̀síwájú kí ni ẹlẹ́ẹ̀kejì. ètò láyé àmùdẹ láìkí ju gbogbo àwọn ike máa múyàn ṣeré o kó o ní mi fẹ́ ìfọmọjọ kájọ sí ìgbà tó pẹ́ ẹlẹ́ẹ̀kejì ètò láyé ókè ẹlẹ́ẹ̀kejì tẹ pín ètò láyé àti bí àwọn ìfọmọjọ kájọ àwọn ọmọ kí ó dáadáa tó pé wọ́n máa ń sọ pé ó tètè máa àṣìpẹ́tà àwọn ọ̀dẹ̀ ti rí dáadáa kó tẹ̀ máa ń sọ pé àwọn débì kan àwọn apẹ̀rẹ̀ ọlọ́run bó ṣe máa ń sọ pé àwọn tó kọ́ wá ń kí ó mọ̀ rí àwọn tó kọ́ wá ń kí ó rí o wọ́n débì kan ọmọ aró omi tó kọ láìláà síbẹ̀ àbí omi tó kọ aláwọ̀ àbí igi. kí ni ìbéèrè yín ẹlẹ́ẹ̀kejì ẹ má rojọ́ mọ́. ẹlẹ́ẹ̀kejì náà ni èkejì náà ni sọ fún yẹn tá a máa ń rí àpẹẹrẹ tá a máa ń rí lóríṣiríṣi pé bóyá igi wúlẹ̀ igi ọkọ̀ láìláà sára omi bẹ́ẹ̀ àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ tá a máa ń rí. àlàyé náà wà lórí yẹn náà ṣe understand kò sí nǹkan tó ń jẹ́ pé igi kọ láìláà hílàlà àbókọ àlá so nǹkan tí wọ́n kàn lò fún yín ni pé wọ́n kọ nǹkan yẹn sára igi yẹn so nígbà tẹ́yìn ò sí bẹ́ẹ̀ so wọ́n wá fi kámẹ́rà àwọn wá sáré snap ẹ̀ wọ́n wá fi hàn yín so tẹ́ bá fẹ́ rí àrídájú nǹkan tá a sọ so wọ́n tún lè ṣe nígbà tí kí wọ́n kékeré ẹ lọ sórí péjì ta lọ́lọ́run ẹ lọ search lórí péjì ta lọ́lọ́run ni mo sọ o ẹ lọ search igi kọ àlá so ẹ máa rí ibi tí ẹ bá tún rí nǹkan tí igi tún kọ so ẹ máa rí níbi bẹ́ẹ̀ pé ifá ni igi kọ torí pé irọ́ ni wọ́n ń pa and tó bá fẹ́ kọ àlá ó ṣe jẹ́ pé Nàìjíríà nìkan yẹn tó ti ṣẹlẹ̀ ṣé Nàìjíríà nìkan ni gíwà ni ṣé àlá Nàìjíríà nìkan làlá láìkì ni so yẹ kí àlá rẹ máa ṣe lórí jìnnà lára ibùkọ́ kẹrẹ kò sí tó bá wà wọn máa ti lè jáde ibùkọ́ kẹrẹ lọ àwọn bàbá wa ló sọ yẹ so táàkì bá wà ní ẹ ti máa ní ọgbọ́n ẹ máa ti rí lórí social media àwọn àfáà ti máa gbé jáde fún yín ṣe understand so nípa abukí ọ̀kẹ́rẹ́ yẹ ọ̀rọ̀ àlá là ń sọ yìí ṣe understand ọ̀rọ̀ àlá ẹnigbẹ táwọn mùsùlùmí bá ti rí wọn máa ti sáré gbé torí pé wọ́n máa fi ń ṣe evidence láti máa fi tàwọn èèyàn sínú ẹ̀sìn wọn so nílẹ̀ Nàìjíríà nìkan nìyẹn náà ti ń ṣẹlẹ̀ kò kí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè bòmí irọ́ lásán náà tún nìyẹn so ìlànà tí wọ́n máa ń lò ní mo ti sọ fún yín yẹ wọ́n máa kọ̀ nǹkan yẹn sára igi nígbà tí wọ́n máa pẹ́ ẹ̀kú sí níbi bẹ̀ so tí wọ́n ti wá ṣe tán wọ́n wá yà wọ́n wà níbi àlá oko àlá rí igi kọ àlá ẹ̀kú lé ṣẹ́ débi igi yẹn ṣèborí fíìmù náà lẹ̀ tí ń wò gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ
ṣẹ́yìn débi gí yẹ olórí fíìmù ṣé ẹ débi bẹ̀ ṣẹ́rìn tèmi lè sọ tèmi tẹ̀síkà ìdára tèmi mọ̀ tèmi sọ òun ni adúgbò wa nígbà tẹ́lẹ̀ ṣé ẹ débi gí yẹ mo kàn bí yín léèrè. yóò débi gí yẹn a máa ń wo yẹn lórí fóònù wa. kí ni pẹ́sẹ́lẹ̀ kẹta ẹ tún wo yẹn lórí fóònù ẹ sì mute ti yín náà à ń bọ̀ ẹ sì mute náà bàbá. àti mi tẹ̀ ń ta kébùrì ìsìn gan máa ò rí. ẹlẹ́kẹta. máa ò rí bọ́dà mi fọlọ́ṣọ́ iṣẹ́ ń kọ́ sí òsì wàhálà bóòdì gbogbo lé ẹ sọ pé adúpẹ́ èwo ni ẹ̀dẹ̀ wàá ronú sọ̀rọ̀ mi. mú ní adúpẹ́ fọlọ́run. ẹ fi bàbá ètò láyé lẹ̀ ẹ jọ ẹ̀yin ọdún tẹ jọ ẹ má drop anybody ẹ ṣe. Alex mọ̀ni ẹ ti wálẹ̀ kan. kí lẹ́ni fún wa ẹ ti wálẹ̀ kan. bẹ́ẹ̀ni sàmúdẹ ẹdẹ ìpè sí ọ̀nà sítọ̀ sí mùsùlùmí ọ̀nà ẹ̀sìn àbí ká máa ń lọ́mọ ni èwo la fẹ́ mú bẹ́ẹ̀ bá. mi ì gbọ́ yín o. mo béèrè ìpèsè sí àtìlẹ́ máa ń ṣe mùsùlùmí wa àbí kò sọ́nà. nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé mùsùlùmí ò kí ń sọ́nà ẹgbẹ́ òkùnkùn ni àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì ní fún àwọn tó bá ń ṣe mùsùlùmí tó bá jọmọ Yorùbá wọ́n pa gbogbo wọn very soon tí wọ́n bá tètè kó nínú ẹgbẹ́ òkùnkùn Islam àbíṣẹ́ yìí ò rí bọ́ ṣe ń pa wọ́n nílọrin ni ẹ tí gbọ́. tó Ivory Coast mo wà ní tó ṣẹlẹ̀ náà ò sí Nàìjíríà. Ivory Coast lẹ́yìn wà ok so ẹgbẹ́ òkùnkùn ní ẹ̀sìn Islam so ẹni tó bá ti ń bá wọn kópa nínú ẹ̀ ó náà ti di apààyàn so torí ẹgbẹ́ àwọn apààyàn ni wọ́n dẹ̀ máa fi ń pààyàn ni so tẹ́bà sí Nàìjíríà ẹ ṣáà máa gbọ́ news Nàìjíríà àbí ṣe máa gbọ́. so àwọn mùsùlùmí làwọn tó ń pààyàn ẹ̀dẹ̀ máa ń gbọ́ náà gbogbo àgbáláyé páwọn mùsùlùmí so wọ́n oríṣiríṣi nǹkan ni wọ́n ṣe wọ́n máa ń fi tipá bọ́mọdé sùn wọ́n máa ń bọ́kùn àwọn mùsùlùmí ló máa ń bọ́kùnrin sùn gbogbo nǹkan aburú ayé ni wọ́n máa ń ṣe àwọn náà máa ń ṣe ìdìgunjalè so ẹni tó bá ti ń ṣe mùsùlùmí so automatically ó ti dá èmi máa ń rí wọn bí olè so tí bá sọ fún mi pé mùsùlùmí ní ibẹ̀ ṣe wà ìlálẹ̀ ìbá èmi tí olè lèmi máa rí olè lèmi káwọn wòye torí mọ̀ kí wọ́n máa jalè. so ó community àfidí muslim lè mú mi náà sọ mí o. kí náà sọ yìí. muslim lè láti change ẹ lórúkọ tó ń sọ mí dádì mi muslim lè mẹ́mi christian ní wọ́n sọ mí ní ṣẹ́gun dání láti change ẹ. ṣẹ́gun orúkọ Yorùbá ní ṣẹ́gun kì í ṣe orúkọ mùsùlùmí kì í dẹ̀ ṣe orúkọ. mo lè lọ change àbẹ̀ orúkọ tí dádì mi sọ mí nítorí pàrọ̀ sí wàánu mùsùlùmí. orúkọ yẹn mi ìgbọ́ yẹn dáadáa. ó pè mí ní Rasheed orúkọ tí dádì mi sọ mí Rasheed mùsùlùmí tí dádì mi sọ mí mùsùlùmí. ok ṣé wọ́n á sọ ìtumọ̀ Rasheed yẹn fún yín. kan sọ fún mi bẹ́ẹ̀ mọ̀ a lọ sọ fún dádì mi bá torí mùsùlùmí làwọn wọ́n sì wà lẹ́ ìtọ́nà sí ẹ̀sìn yẹn so àjòyè wọn. ẹni tó wà lọ́nà tó tọ́ ṣùgbọ́n tó wà ìtumọ̀ ẹ̀ lásán nìyẹn ọ̀nà òótọ́ ọ̀nà òótọ́ ẹni tó wà lójú ọ̀nà ìtumọ̀ ẹ̀ nìyẹn. ẹ̀jẹ̀ máa ti dúró bọ̀bọ̀ nfẹ́ bá a sọ̀rọ̀ ẹjọ́ tó lọ. so ìyẹn àkọ́kọ́ nìyẹn so ẹ̀sìn Islam ẹgbẹ́ òkùnkùn ni so ṣé ẹ lè ka ìwé tẹ́ bá gba yín gbé wá sójú screen. Faransé la máa ń kọ́ ọ. mo lè ka Yorùbá náà kò sí tí ì lè ka nọ́mánọ́mà. ẹ jẹ́ máa ń so kẹ́lẹ́ bá a fi mọ̀ pé ẹgbẹ́ òkùnkùn ní Islam. ẹgbẹ́ òkùnkùn náà. verse méjì mo fẹ́ fún yín ẹ̀kọ́ kẹ́lẹ́ kí n tó wá gbé kejì wá. ẹ̀ka sókè kẹ́ 2. okay. ààrẹ ti gbé síbẹ̀. a ti gbé síbẹ̀ ó ti wà lójú screen. okay. all believers fast the disappear around you and let them fast payment to your and know that Allah is with those mindful of him. so only all believers only fight the people around you. Allah ló ń sọ̀rọ̀ yẹ o ó ní pé ẹ̀yin mùsùlùmí ẹ máa bá gbogbo àwọn tó wà ní agbègbè yín jà nǹkan tí wọ́n ṣe ní Saudi tí wọ́n ṣe ní Ìlọrin yẹn níta làásọ ni wọ́n tẹ̀lé wọ́n ní ẹ máa bá gbogbo àwọn tó wà lágbègbè yín jà tí ò kì í ṣe mùsùlùmí and let them find firmness in you ẹ jẹ́ kí wọ́n rí ilé kókó àwọn tó fẹ́ bá jà yìí ẹ jẹ́ kí wọ́n máa rí yín tó bá ti rí wọn lẹ́gbẹ̀ẹ́ yín ẹ ranjú mọ́ wọn ẹ jìnnà sí wọn ẹ gún wọn nígi kẹ́sà máa rí ìnira látara yín ẹ gbọ́dọ̀ jẹ́ kí ó rọrùn fún wọn ẹ gbógun tì wọ́n and know that Allah is with those mindful of him
ó ní Allah wá pé Allah sọ wípé gbogbo àwọn tó bá ti ń ranjú mọ́ àwọn tó wà lágbègbè wọn tí wọn kì í ṣe mùsùlùmí tínú wọn ò dùn sí wọn tán kanra mọ́ wọn àwọn yẹn ni Allah nífẹ̀ẹ́ sí. ìyá àkọ́kọ́ so màá tó bá yín gbé Quran ṣé ìbéèrè tí màá bí ni pé ṣé ẹ̀rọ pé ní tó dá yàtọ̀ òun lè sọ pé ká máa gbógun ti àwọn tí ò ṣe Islam. bàbá mi jẹ kò pọ́sibú bó ló ń ṣe ní ká tún lè mọ̀ pa nítorí Islam lẹ́sẹ̀ gbé òkùnkùn. so ẹgbẹ́ òkùnkùn àkọ́kọ́ so ẹ jẹ́ kí n wá gbọ́ ẹyọ kan wá sí i eléyìí ta kàyí ní Quran 9 verse 123 so ẹ jẹ́ kí n wá ka ẹyọ kan sí i so màá ka Quran 58 verse 22 so ẹ jẹ́ kí n ka English ẹ̀. Only we will never find people who truly believe in Allah and the last day. Ẹ ní rí àwọn ìjọ kan tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n wá gbàgbọ́ nínú Allah àti ọjọ́ ìkẹyìn. Loyal to those who defer Allah. Kí wọ́n máa bá àwọn tó jẹ́ pé wọ́n sọ pé èmi ta làlá mi bá là ṣe mo ní nǹkan tèmi ń ṣe mi ìgbàlagbọ́ and his messenger. So òun nǹkan tá là sọ nítorí pálá máa ń parọ́ wọn tẹ̀lé pé rọ́ ni. Wọ́n sọ pé nǹkan tí Muhammadu náà sọ ní pé báyìí ni ká ṣe máa sùn báyìí ni ká ṣe máa ṣe tá bá ti fẹ́ tọ̀ ká máa lóṣù tọ̀ ní àdẹ̀gbẹ̀rọ̀ ọ̀nà ẹ̀rù tọ̀mọ̀ ọmọ kékeré dẹ̀ ni ká máa bá sùn. So àwọn tó bá sọ pé àwọn ò lè máa ṣe nǹkan yẹn gẹ́gẹ́ bí Muhammadu ṣe even if they were their parents. Ó wá ní pé táyà àwọn tó bá àwọn tí wọ́n nígbàgbọ́ nínú Muhammadu yẹn pé àwọn ò lè bá ọmọ kékeré sùn àwọn ò dẹ̀ lè bá òkú sùn tó bá yẹ pé àwọn òbí wọn lọ́wọ́ pé àwọn lòdì sí nǹkan yẹn àwọn ò lè ṣe Islam Allah ní kí ká má bá wọn ṣe ó ní kí wọ́n má bá bàbá ẹ̀ ṣe mọ́ ìyá tó bí àti bàbá tó bí ní kí wọ́n má bá wọn ṣe children ó ní dá pé ìyá ló bá bí ọmọ tó jẹ́ pé ìyá jẹ́ mùsùlùmí àbí Christian tó mọ́ wa pé irọ́ mi èmi ò lè ṣe ẹgbẹ́ òkùnkùn Islam ó tún ní pé kí wọ́n ọmọ yẹ kí wọ́n kọ̀ lọ́mọ kí wọ́n má bá ṣe siblings àbí àwọn ìbátan wọn or extended family àbá àwọn tó bá jẹ́ pé wọ́n tún pẹ̀ káàkiri tó jẹ́ pé wọ́n jẹ́ mọ̀lẹ́bí for those believers nítorí pé àwọn mùsùlùmí yẹn Allah has instilled faith in their hearts and strengthened them with the spirit from him torí pé Allah ti fi ẹ̀mí burúkú ó ti fi sínú ọkàn àwọn mùsùlùmí he will admit them into the garden under which river flow torí pé Allah fẹ́ fi wọ́n sínú ọgbà kan tí omi ti ń ṣàn to stay there forever láti wà mẹ́tìtì láíláí they are the party of Allah àwọn tó bá ti ń ṣe nǹkan wọ̀nyí tí wọ́n nífẹ̀ẹ́ àwọn òbí tó bí wọn torí kí wọ́n ṣe Islam tí wọ́n nífẹ̀ẹ́ àwọn ọmọ wọn tí wọ́n bí torí kí wọ́n ṣe Islam àwọn mọ̀lẹ́bí wọn àwọn ẹ̀gbọ́n wọn àti ibi tí wọ́n bá ti ní mọ̀lẹ́bí sí torí kí wọ́n ṣe Islam Allah sọ pé àwọn yìí ni ìjọ títòun and Allah's party is born to succeed ó ní àwọn ìjọ tóun yìí torí kí wọ́n ṣe gbogbo àwọn kan wọ̀nyí wọ́n ti dolóríire torí kí wọ́n nífẹ̀ẹ́ ìyá àti bàbá wọn so ṣé ẹni tó dá ayé àtọ̀run ṣé ó lè sọ nǹkan tí mo kà yìí bàbá Ṣẹ́gun. ẹ̀sà kò lè sọ́sà kò lè rí bẹ́ẹ̀ sà. so nǹkan tí Allah sọ nìyẹn so àwọn ẹ̀rí ẹ̀dẹ̀ pọ̀ nínú Quran tí Allah ti sọ wípé tó ti fi Allah jẹ́rìí pé ṣí gidi and then ẹgbẹ́ òkùnkùn náà ní Islam so olórí ẹgbẹ́ òkùnkùn ní Muhammad Allah àti gbogbo àwọn mùsùlùmí gbogbo ẹgbẹ́ òkùnkùn ní gbogbo ẹ̀ papọ̀ tó ti yé yín báyìí. ó ti yé mi sáà bàbá mi ó ti yé mi. ẹjọ́ ń fẹ́ bá ẹni sọ̀rọ̀ kó tó bọ́lẹ̀ ẹjọ́. náà wàá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín ó ti yé yín báyìí bàbá wa Ṣẹ́gun. bẹ́ẹ̀ sà ó ti yé mi sáà. so ẹ ṣe tẹ bá ṣí ní béèrè ẹ lè send request padà ẹ ṣe. ẹjọ́ ń fẹ́ bá wọn sọ̀rọ̀ kó tó bọ́lẹ̀ ẹjọ́. àní kò ní béèrè fún yín sẹ́ẹ̀. alẹ́ mi fẹ́ béèrè nǹkan lọ́wọ́ wọn ní ẹjọ́. ìgbẹ́ tí wọ́n fẹ́ béèrè wọn ṣe àwọn kọ́ ni wọ́n ń ṣètò ìbéèrè tí wọ́n fẹ́ béèrè ẹbí wa máa dá yín lò. no àwọn ogun very báwo ẹ sí ẹjọ́ ẹ̀kan fún mi láàyè ìṣẹ́jú kan náà. kò sígbà láàyè a kì í ṣe yẹn lórí ètò wọn ní kí wọ́n interrogate àwọn. ṣé ẹ fẹ́ bá wa dá sétò àbí báwo ká lè bá gbá àwọn èèyàn sókè tàbá ṣì rí mùsùlùmí tó ti sẹ́ni rí pé bá wa ṣe háì o. n fẹ́ sọ̀rọ̀ mo fẹ́ sọ̀rọ̀. so kí ni nǹkan tí wọ́n bá wa sọ ṣé mùsùlùmí ni. muslim ni mi ìkọ́ tó ń fẹ́ sọ ni pé ẹni tó ló ń wà ní kótó fáǹsì bẹ́ẹ̀ kẹ́ bí pé ẹbọ olóògbé kó dúdú pé lọ síbẹ̀ yẹn. ìbéèrè yín ò ní ìtumọ̀. kò ní ìtumọ̀. bẹ́ẹ̀ni so ẹ jẹ́ ká bá yín gbé Quran verse kan wá. kí náà ń ṣe ní. ẹ lè ka. èmi ò mọ Quran tẹ́yìn máa sọ pé kò sáàdúrà kò sí nǹkan tó ń gbàdúrà ẹ máa sọ pé kò sí nǹkan tó ń jàdúrà pàdúrò kì í gbà. no a ní kò sí àdúrà nínú Quran ẹ bá wa kélé kí ẹ bá wa fi ṣàdúrà. èmi ò mọ Quran mo mọ ẹni tí wọn. kí wàá lè wá ń bá wa sọ. irú ẹni tó ló ń wà ní kótó vansi kò ṣe bọ kò ṣe wọn kọ. ẹ jẹ́ kí n bí yín lè ṣàdúrà máa ń gbà ẹ ṣe sùúrù ṣàdúrà máa ń gbà.
àdúrà máa ń gbà. ṣé Quran ṣé ìwé àdúrà ni. Quran ìwé àdúrà wà ń bẹ. ẹ fún wa ní èmi ti gbé báàsì kan wá láti inú Quran yìí báyìí ẹ bá wa kà á kẹ́ ẹ má dúrà bí ifá sí jáde. ẹ ṣe. nǹkan tẹ́ understand ni pé ṣẹ́rí ọ̀rọ̀ yìí ó dàgbà pé kí ẹ máa fi ọlá nǹkan tó ẹ bá wa ka ilé kẹ́ ẹ bá wa fi ọlá rẹ̀ tọrọ fáwọn tó ń gbọ́ ètò ìlálẹ̀ yìí. èmi ò mọ kéwú mo mọ anything. English wà ń bẹ ṣé àtúndẹ̀ ẹ̀ lè ka English ni. mo ò lè ka. èwo dẹ́ lè ka. mo ò lè ka anything mo ò mọ kọ́kọ́. tó tẹ wàtẹ́ mọ̀ nǹkan kékeré wá fẹ́ bá wa dá sí tó ẹ̀dẹ̀ tó fẹ́ bá àwọn tó lè kà sọ̀rọ̀ so ẹ ṣe tẹ́lẹ̀ lápò. torí ẹ̀ náà mo fi ní kó dúró tó bá. ẹ̀yin sọ pé ẹ̀ lè kà àwọn ka kínní fún wa ẹ̀yin ò dẹ̀ lè kà á so báwo lẹ ṣe fẹ́ bẹ́ẹ̀ ni báwo lẹ illiterate ṣe fẹ́ bá ẹni tí ó tó jẹ́ literate sọ̀rọ̀ kò ṣeé ṣe náà ẹ máa damage brain wọn nìyẹn náà. ok bẹ́ẹ̀ tí máa ń ṣe babaláwo ń sìn mo lè bẹ́ẹ̀ lówó. nǹkan tá a ti sọ̀rọ̀ babaláwo ẹ ṣáà rí babaláwo níbi orúkọ tèmi. no as in ti máa ń ṣe babaláwo níjà lẹ́yìn ẹni tó ń tọ́ sí ìlú. Adélékè ni mí orúkọ tèmi ẹ̀ náà babaláwo bẹ́ẹ̀ nǹkan tó wà ń bẹ́ẹ̀ ni pé ẹ̀yin illiterate lẹ́yìn ẹ̀dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ literate sọ̀rọ̀ àwa ẹ sọ pé abiyín léèrè ń pé ẹ̀rọ pàdúrà máa ń gbà agree wọ́n bá sọ pé bẹ́ẹ̀ ni ẹ sọ pé máa ń gbà mo ti agree pẹ̀lú yín obìnrin léèrè pé ṣé Quran ṣé ìwé àdúrà ni ẹni pé bẹ́ẹ̀ ni àwa ní kẹ́ ẹ bá wa ka verse tó wà lójú screen yìí bóyá kẹ́yìn dẹ̀ fún one verse ẹ bá wa ka verse yìí kí ẹ wá fi ṣàdúrà. mo ti sọ fún pé mo lọ lè kí o. so ẹ ṣe tẹ darapọ̀ mọ́ wa bàbá Riwaya so ara ètò tá a máa fi sọ fáwọn èèyàn náà nìyẹn pé àwọn tó ń ṣe Islam àwọn tí wọn mọ́wọ́ tó yàtọ̀ sósì so àwọn dọ̀dọ̀ olùdó ń ṣe Islam. èmi níṣẹ́ tó ní lọ́wọ́ mo níṣẹ́. ẹ ṣe bàbá Riwaya so ẹ jẹ́ ká múra síṣẹ́ so iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn náà dẹ̀ dá so user 1349 ṣé wà ń bẹ̀ user 1349 báwo mo ṣe fẹ́ porúkọ yín báyìí user so ẹ ṣe ẹ sì ń bẹ̀ nìyẹn so Solo Mákindé kí lẹ ní fún wa. káàbọ̀ bàbá unicef fẹ́ káàbọ̀ ẹkú gbádùn so ẹ jẹ́ ká pa tábà ẹ jẹ́ ká repost. mo kí gbogbo ilé o apètò ẹ bá pa tábà ẹ bá repost bí ẹ bá jẹ́ kì í sọ tọ́wọ́ aláwọ̀ afáǹsálẹ̀ kún ó send request so ẹ bá dẹ̀ ní tó fẹ́ béèrè nípa àwọn kan tá a ti sọ látàárọ̀ ní send the request so aláwọn request kọ̀ọ̀kan bíbẹ̀ nínú ìwé bí a ká gbọ́n wá sókè. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Kalẹ̀ o. Ẹ kalẹ̀ ṣé mùsùlùmí ni? Káwọn ṣé a lè dá sí nǹkan tó wà nílẹ̀? Iná làfi bí ń lérè ṣé Ṣé mùsùlùmí mo lè ni? dá sí? Ṣé ń gbọ́ wa? Bẹ́ẹ̀ni, Ṣé mùsùlùmí ni? bẹ́ẹ̀ni. Ok, ẹ káàbọ̀ ilé kéwulẹ̀ Yorùbá lẹ́wà so àwọn kan tá a máa ń ṣe mí báyìí a máa ń Bẹ́ẹ̀ni. sọ̀rọ̀ nípa alukoran nípa hadith àti nípa Saudi Arabia àti nípa ẹ̀sìn àwọn court tó ń pè ní Islam so ká bọ́ ságbá mi ètò ẹ bá gbóhùn sókè ẹ yá kọ́ bẹ̀rẹ̀ bí ayé àkùrán níta gbé sójú móhùnmáwòrán yín ṣẹ́ni ká lárúbáwá Bẹ́ẹ̀ni. ẹ bá gbóhùn sókè ọ̀dà bá ẹ gbóhùn sókè ó náà nìyẹn lójú screen yẹn ṣe. Bismillahir Rahmanir Rahim. Ya ayyuhal ladhina amanu qatilu ladhina yalunakum minal kufari wa yajidu fikum gilzata walahum annallaha ma'al muttaqina. Oh, believers, fight the bẹ́ẹ̀ ṣe kà ní lárúbáwá fight yẹn ẹni sọ̀rọ̀ ebi àfààní bẹ́ẹ̀ ṣe kà ní lárúbáwá yẹn bá tún ní Yorùbá lẹ́sẹ̀ ọmọ ẹsẹ̀ kí ó bẹ́ẹ̀ ṣe sì kà ní yẹn mí o so ẹ̀ tí kọ́ túmọ̀ ọmọ kí ó sì ní mí o mo ní ṣe ẹ̀ tí kọ́ túmọ̀ àbí bẹ́ẹ̀ni ọ̀dà ẹgbọ́n sókè ẹ lè ka bẹ́ẹ̀ni èdè Gẹ̀ẹ́sì yẹn náà kẹ́ tú ní èdè Yorùbá fún gbogbo ọmọ Yorùbá pátápátá. Oh, believers, fight the disbelievers around you and let them
firmness in you, and know that Allah is with those mindful of Him. Oh, you believe, fight the disbelievers who are near you, and let them fight. àfa ẹni sọ̀rọ̀ náà nǹkan kan náà ni bí ẹ ṣe wá kà ní èdè English yẹn bá tún ní Yorùbá. Okay. Oh, you believers, mo pe ẹ̀yin onígbàgbọ́ òdodo. Fight those disbelievers who are near you. Ẹ bá àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọn ò nígbàgbọ́ òdodo tán wà lágbègbè yín, ẹ bá wọn jà. And let them fight servitude in you. Kẹ̀sì jẹ́ kí wọ́n nígbàgbọ́ nínú yín. Know well that Allah is with the God-fearing. Kẹ̀sì jẹ́ kán mọ̀ pé Ọlọ́run ọba náà. ẹni sọ̀rọ̀ kò sí nǹkan tó ń jẹ́ Ọlọ́run ọba ní Quran. Ká bẹ́ẹ̀ ṣe ń ka ìmọ̀ dípò láti bá ka ABC ni so ká bọ́ ságbá mi ètò. So ìbéèrè tí màá kọ bí lè ní pé ta ni àwọn onígbàgbọ́ òdodo tí Al-Qur'an ń bá wí bẹ́ẹ̀, ta ni àwọn onígbàgbọ́ òdodo. Àwọn tó jẹ́ àlùmọ́ ànábì náà ni. Àwọn ta ni. Àwọn ànábì Ọlọ́run. Bàbá mi àwọn ta ni wọ́n ń pè tó máa ní ẹ̀yin tí Al-Qur'an máa sọ pé ẹ̀yin onígbàgbọ́ òdodo, àwọn ta ni ń bá wí. Àwọn tó gbàgbọ́ nínú Ọlọ́run ọba. Àwọn tó jẹ́ mùsùlùmí kò sí Ọlọ́run ò sínú Al-Qur'an ẹ gbọ́ mi yé dáadáa. So Allah ló ń bẹ nínú Al-Qur'an. So tí Al-Qur'an máa sọ pé ẹ̀yin onígbàgbọ́ òdodo, so nǹkan tó ń sọ ni pé ẹ̀yin mùsùlùmí tẹ́ gba ànábì gbọ́, tẹ́ jẹ́ gba alágbèrè gbàgbọ́ náà ọjọ́ kan yìí. Ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ náà ni. So àwọn tó wá ń bá wí yẹn tó ń pè é ṣe onígbàgbọ́, àwọn ta ni àwọn aláìgbàgbọ́ yẹn tí Al-Qur'an ń bá wí. Ṣé ó pe àwọn onígbàgbọ́ òdodo, ó wá ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́. Àwọn aláìgbàgbọ́ yẹn àwọn ta ni. Àwọn aláìgbàgbọ́ ni àwọn tí wọn ò ṣe tọlọ́run, tí wọn ò ṣe. Ẹgbọ́n kan tí mò ń sọ, ẹgbọ́n ni tí mò ń kọ fún yín, mo ní kò sí Ọlọ́run nínú Al-Qur'an. Nǹkan tó wà nínú Al-Qur'an ni Allah. Sọ́ọ̀ mi yé yín. So ìbéèrè tí mo àtúntò bí lè pé ṣé àwọn Christian náà ṣé onígbàgbọ́ òdodo làwọn náà. Ọlọ́run sọ. Ẹni sọ̀rọ̀ ìbéèrè tí mo ti kì í lọ mo fi alábẹ̀yìn. Àwọn Christianity ṣé àwọn náà wà lára onígbàgbọ́ òdodo tí Al-Qur'an ní sọ ń bíbá ẹ̀. Wọn ò sí mbẹ̀ o, wọn ò sí mbẹ̀. Ṣé àwọn ọmọ Yorùbá tó ń gbà ó ti sọ̀rọ̀ lé wa sáwọn yẹn náà sọ́n wà ní àwọn onígbàgbọ́ òdodo tá là ń sọ. Bẹ́ẹ̀ ni àwọn tó jẹ́ mùsùlùmí, àwọn tó jẹ́ mùsùlùmí lọ́lọ́run yìí. Àwọn tó jẹ́ mùsùlùmí nìkan ẹni sùúrù mo ní ẹ má lo Ọlọ́run mọ́ tẹ́ bá ṣe mistake pọ̀ ọmọ yín wéré ṣé tún máa pè ń wéré lọ ni. Mo ní Allah kì í ṣe Ọlọ́run, ẹ má kó bá Allah. Nǹkan táwọn àjọ ń sọ níbà ni pé Allah ti yẹn nàná pé ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí òdodo ó wá ń bá yín wí pẹ̀lú àwọn tó yẹ Christianity àtàwọn tó jẹ́ ọmọ Yorùbá tó wọ́n ṣe gbà kankan gbọ́ ju nǹkan táwọn bàbá wọn sọ fún wọn lọ. So Allah wa ń pàṣẹ níbẹ̀ pé kẹ́ sí kíni kẹ́ gbógun tì wọ́n kẹ́ bá wọn jà síbẹ̀ ní àyíbẹ̀ kọ́. Bẹ́ẹ̀ni. So ní ẹ̀yin náà tẹ́ jẹ́ ọmọ Yorùbá kí nìkan tẹ́ rò sẹ́yà Kùránì ṣé nǹkan tó tọ́nà tẹ́ ká ní àárín wa ni ṣẹ̀gbẹ́yìn náà bímọ bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ́ ṣe bímọ ní ìsìn bẹ́ẹ̀ ìmọ̀ ọjọ́ orí yín tọmọ yín wá jíṣẹ́ pé òun ò ṣe sí mùsùlùmí náà jàre èyí sì ní mùsùlùmí ni ọmọ yín wá jíṣẹ́ pé òun ò ṣe sùn òun fẹ́ di kírísítà pé òun fẹ́ mọ ṣe nǹkan táwọn bàbá wa tán ṣe yẹn òun fẹ́ mọ ṣe kí ni àyà Kùránì yìí kí ni nǹkan tó ń sọ fún láàrin àtọmọ yín kí ni nǹkan tó ń ṣàlàyé fún yín báyìí. Kẹ́rì bàbá mi ẹ̀sìn ìyá kò gbọ́ ọmọ là ẹ̀sìn bàbá sí kò gbọ́ ọmọ là. dáhùn bẹ́ẹ̀ tí mo bí yín ọ̀rọ̀ tẹ́yìn ń sọ yẹn ọ̀rọ̀ Yorùbá ni tọ́wọ́ mi yé yín. Bẹ́ẹ̀ni. Nǹkan tí mo bí léèrè ni pé àyà Al-Qur'an tí ń pàṣẹ pé kẹ́ ẹ máa bá àwọn tí wọn ò ṣe ìgbàgbọ́ tí wọn ò nígbàgbọ́ ní òun Allah àti ànábì kẹ́ ẹ máa bá wọn jà. Mo ní sọ́tọ̀nà sọ mú ọpọlọ dání ni mò ń bí léèrè kíní yìí tọ̀nà o kò tọ̀nà o nígbà ìpọ́ ọmọ Yorùbá ní Yorùbá láti jọ sọ tó nǹkan mo bí léèrè pé mùsùlùmí òdodo tẹ́ ẹ gbà lágbọ́
bẹ́ẹ̀ ni ó wọ́n á sọ pé tọ̀nà kẹ́ mọ́ àmọ́ òun ò ti fi lò òun ò ti fi lò mọ́ bẹ́ẹ̀ ń sìn òun ò ti fi lò mọ́ bẹ́ẹ̀ ń sìn so torí ẹ fún aláyà Kùránì tó sọ wípé tó gbogbo ẹ̀yin Christianity o àti mùsùlùmí o ẹ̀ríjọ́ máa ń sin papọ̀ ẹ fún aláyà Kùránì kàgbéjáde ẹ ṣe. ẹ jẹun o. aláyà Kùránì eléyìí ó ń sọ wípé kẹ́ mọ́ bá wọn jà ni so èmi wá fẹ́ kẹ́yìn fún wa ní àyà Kùránì tó sọ pé ẹ̀yin Christian o àti mùsùlùmí o àti àwọn tó já wọn tó ń ṣe nǹkan tí ilé wọn tí wọn gbàgbọ́ náà Ànábì àti Allah o ẹ máa ṣe papọ̀ kẹ́ máa nífẹ̀ẹ́ ara yín ẹ̀yin fún aláyà Kùránì yẹn tẹ́ bá ti fún wa ó ti pẹ́ lé rẹ nìyẹn. kí ọmọ kí ó sì lè mí ní sẹ́ni gba kí ó lọ́wọ́. So màá fẹ́ kẹ́ ẹ mú báírò yín àti wo yín kẹ́ ẹ máa gba kéwú báyìí nìsín so nínú àyà Kùránì yìí nǹkan tá a fi wà mí báyìí nìyẹn láti ṣàlàyé ẹ̀sìn fún àwọn ọmọ Yorùbá torí àwọn bàbá wa tó gbé ètò yìí kalẹ̀ mùsùlùmí láwọn náà so àwọn náà wá rí pé ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá bó ló sì fẹ́ rí pẹ̀lú ìsun nǹkan táwọn náà ti rí tó ń ṣẹlẹ̀ wípé ẹ̀sìn wájú onítẹ̀yìn wò sàárè ní gbogbo àwọn ìlú tí ẹ̀sìn yìí wà báwo là ni wọ́n ṣe rí kí àwọn kan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ tí wọ́n náà fi gbé ètò kalẹ̀ ẹ̀yin tẹ̀síwájú ọmọlé kí dáhùn àfáà máa ń parọ́ fún èmi á fi tààràtàrà sọ fún lálẹ́ yìí pé ẹ̀sìn Islam ẹgbẹ́ òkùnkùn ni ṣọ́ọ̀mù yẹn ẹgbẹ́ òkùnkùn ni ẹ̀sìn Islam so òun náà ni fẹ́ sàlàyé fún ẹ̀sìn Christianity ní ẹgbẹ́ òkùnkùn lọ ṣùgbọ́n ọ̀tọ̀ tún ni oyún ṣùgbọ́n níbi àyà Kùránì yìí wọ́n sọ pé kẹ́ máa bá wọn jà wọ́n ṣe kí ni wọ́n máa rí ilé koko lára yín so tẹ́yìn náà sì mọ̀ pé ó takò làákàyè kò yẹ kí ẹni tó dá ayé tó lóun dá ayé kó dọ̀run kó wá pín àwọn nǹkan tó dá kó pín tẹ́yìn náà rí pé Allah yìí kì í ṣe Ọlọ́run ẹ̀rí àbí kò sí ìdáyín lójú tó. ìbéèrè wo bí léèrè mo ní ṣe Allah yìí sọ́nà lẹ́yìn náà gbà pọ̀ lọ́lọ́run àbí pẹ̀lú àyà Kùránì yìí ó tó fura sí àbí tún gbẹ́yìn débẹ̀ jù bẹ́ẹ̀ lọ. èmi gbà pé Ọlọ́run ẹ̀bẹ̀ kan náà ló wà dé. ṣẹ̀bá bàbá ẹ máa pe ọba tá ló fi jọba adé òwúrè wo ló dé tá ló fún ládé. ìgbà táwọn sọ fún ni pé tó máa pèèyàn ní ọba ó yàtọ̀ sí Allah ẹ wọ́n fún Allah lórúkọ tí ò jẹ́ so ká má gbókùn lórí olóró Allah yàtọ̀ sí Ọlọ́run so Allah ló ń sọ̀rọ̀ nínú Al-Quran nǹkan tó bá dẹ̀ wo Allah ló lè sọ Ọlọ́run táwọn bàbá wa ń pè Ọlọ́run fẹ́ ni Ọlọ́run Olódùmarè sọ̀rọ̀ mi yé yín báyẹn òkùnkùn bírímù ó ní Allah tẹ́yìn náà bá gbé sílà káyè ẹ mọ̀ wò kan tẹ́nìkan sọ fún yín ẹ mọ̀ wò kan pé àwọn ọ̀rẹ́ yín tàbí àwọn àfáà yín tàbí bàbá tó bí yín àwọn bàbá wa máa ń ṣèwúre pé ibi tí táwọn ní ìmọ̀ dé ó náà jẹ́ kọ́ ọmọ àwọn kó ní ìmọ̀ jù bẹ́ẹ̀ lọ lórí ẹ ti lọ sùkúù mo rí bẹ́ẹ̀ ṣe ń ká bẹ́ẹ̀ ṣe ẹ̀ka kó dún lẹ́nu kó dán mọ́ra lẹ́nu yín tó mo rí pé ẹ kàwé so ẹ wá ti fẹ́ ní ìmọ̀ jù wọ́n lọ so ìmọ̀ yẹn ẹ wá mọ̀ kó dàdẹ́ mọ̀ wò kan tán ti sọ fún yín tẹ́tẹ́ máa wọ́n sáàkiri pé nǹkan tá a gbàgbọ́ yìí o àyà Kùránì mo kẹ́ ṣàlàyé fún mi bìkọ́ tẹ́ bá káyà Kùránì yìí kí láwọn afáà máa sọ fún yín òun náà lẹ ti sọ yẹn pé àlọ́ àyà yìí mọ́ ìbéèrè tẹ́yẹ̀ wá bí wọ́n léèrè ní wípé ìgbà tẹ́ láàlọ́ àyà yìí mẹ́wàá fún wọn láyà Kùránì tó parẹ́ tó níbi tó ẹ̀yin mùsùlùmí òdodo ẹ máa ṣe dáadáa pẹ̀lú àwọn alẹ́ yín tó jẹ́ Christianity àtàwọn Júù bìkọ́ tẹ́ bá lọ wo sábàbù nọ̀sù àtàwọn tẹ̀sítírì sábàbù nọ̀sù ni pé ìdí tí àyà fi sọ̀kalẹ̀ tẹ̀sítírì ni pé ọ̀rọ̀ táwọn àfáà sọ àtàwọn sàbẹ́ àtàwọn tó kọ Quran tó ń sọ nípa àyà kọ̀ọ̀kan tó ní bíbá ó nara láìsí pé àwọn aláìgbàgbọ́ tó ń sọ bíbá ó ní àwọn Júù àtàwọn Nàsárà tó. so tẹ́ ẹ bá bí wọ́n lè péjọ ẹ̀yẹn fún mi ní àyà kan tó ṣàlàyé pé kẹ́yìn mùsùlùmí kẹ́ wọ́n bá Christianity ṣe ẹ wà lọ wo àyà yẹn pé tó torí àyà mi ń bẹ lánàbí tí yàrá ti ń gbẹnu ẹ̀ sókè sọ pé ẹ máa ṣe dáadáa o ṣùgbọ́n dáadáa tí ń sọ bẹ̀ yẹn tẹ́ bá lọ wo tẹ̀ ṣé àyà yẹn àwọn àfáà ń ṣàlàyé pé tó dáadáa tálà ní kẹ́ máa ṣe lẹ́yìn mùsùlùmí òdodo kìí ṣe pé kẹ́ máa ṣe dáadáa pẹ̀lú àwọn Christian tàbí àwọn ará ilé yín sì ṣe mùsùlùmí o àwọn mùsùlùmí tó jẹ́ tẹ̀jọ́ ń pọ̀nú àlà oníbáwí kóyà àwọn àyà mi ń bẹ̀tẹ̀ pé ó yí sọ̀kalẹ̀ ní tànàbí yìí tí Allah sọ wípé àlẹ́ nìkan tó gbàgbọ́ náà àlà àti ànàbí pẹ̀lú ọjọ́ kan kó wá máa ṣe dáadáa pẹ̀lú àwọn alé rẹ̀ kò bá jẹ́ ọmọ kò bá jẹ́ bàbá kò bá jẹ́ ìyàwó kú tàbí alábàtàn kankan kó wá máa ṣe dáadáa sí wọn so gbogbo àwọn ìjọba lówó àwọn tẹ̀sí àyà yẹn ó clear gidi gan so àwọn nǹkan yẹn làwa rí fi ṣàlàyé fún yín pé ẹ kú ní ẹgbẹ́ òkùnkùn Islam Allah kì í ṣe Ọlọ́run so wọ́n kàn ń pè fún yín lọ́lọ́run ẹ̀yin náà ti sọ lẹ́ẹ̀kẹ́ ní Christianity
ipò wọn gbàgbọ́ nú Allah ṣẹ̀fọ́ àwọn náà dé nǹkan táwọn ẹni náà ń ké pé wọ́n ń pè lọ́lọ́run so Allah náà wọ́n gbé wá fún wa wọ́n ń pè lọ́lọ́run ṣe máa ti rí pé ọlọ́run gangan wọ́n kàn ń parọ́ mọ́ ni so àwọn tó wá kó àwọn bàbá wa lẹ́rú ń jọ kìnìún àná. mo fẹ́ béèrè ẹgbọ́n sọ kí ni ìbéèrè yín. mo fẹ́ béèrè pé ṣé ọjọ́ gbèǹde wa. kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n kàn fi ìyẹn bí tírẹ́tì yín ni kò sí nǹkan tó ń jẹ́ ọjọ́ àjíǹde ayé àtúwálẹ̀ san ẹni tó bá ṣe dáadáa ó máa táyé wá ó máa jèrè sọ́wọ́ rẹ̀ ẹni tó bá ṣe burúkú náà tó bá kú ó máa táyé wá ó máa jèrè nǹkan burúkú tó ṣe so kò sí nǹkan tó ń jẹ́ iná ẹ̀kọ́ gbé sílẹ̀ àkáyè náà kí ẹni tó dá yín tó lóun lòun dá yín nǹkan tẹ́ fẹ́ jẹ́ láyé òun ló ṣe yín bẹ́ẹ̀ wọ́n ẹ́ pọ̀ náà lọ́wọ́ á dá iná yẹn kò yé yín kẹ́ ẹ dá nǹkan kan ní ìsìn pé nǹkan yìí o bí aláṣẹ ń kílèmù ni o ọlọ́run ọba Olódùmarè ò ní kílèmù yẹn ṣùgbọ́n aláǹ kílèmù pé gbogbo nǹkan àyànmọ́ gbogbo nǹkan dára tí ẹ̀dá bá fẹ́ ṣe láyé òun lòun ṣe èèyàn bẹ́ẹ̀ òun lòun máa ń síyàn lọ́nà so ohun tó wá ṣe nǹkan yẹn onóòlù tó wá lọ dá iná pẹ̀tò ìwọ tí mo dá kí lórúkọ yín má bínú o kí lórúkọ yín. Mustapha tí mo dá yìí o ilẹ̀ Yorùbá mo dá ṣètò Yorùbá ní ọ̀sọ̀ ìgbọ̀n tó bá ti padà lọ́dọ̀ mi o inú náà ni ó padà sí rí pé ẹnìyẹn kàn tẹ́tì yìí ni kò lè jẹ́ òun ló dá èmi àwọn nǹkan ni wọ́n kàn kóra wọn jọ kàn kọ ìwé yẹn tẹ́ bá máa darapọ̀ wọn dáadáa ẹ máa gbàgbọ́ yé àwọn nǹkan ni wọ́n kóra wọn jọ tó wá bí ìmọ̀ wọn ṣe rí ń gbà nígbà tí bójú ṣe rí bí ojú ṣe là sí nígbà yẹn wọ́n fi ń jẹra wọn lógun tíwámi yé yín because nǹkan táwọn fi ẹ̀sìn Islam ṣe gan ni pé gbogbo nǹkan tẹ́lẹ̀ fi dáàbò bo ẹ̀mí yín tẹ́lẹ̀ fi dáàbò bo dúkìá yín àti ìran yín wọ́n máa gbà lọ́wọ́ yín wọ́n máa ní pẹ́kọ̀ wọ́ súná tó bá ti wá gba alágbọ̀n àwọn pé aláàyàn ò lè jẹ́ kankan fún yín ẹ máa rí àwọn Fúlàní àtọ́n tó ń já àwọn amárì tán gbé ẹ̀sìn yìí wọ tó ń gbọ́ wọlé Yorùbá nípa ìdúnádòrò pẹ̀lú ó sì gbé wọ pẹ̀lú òwe bí wọ́n ṣe gbé wọlé Haúsá ẹ máa rí pé gbogbo nǹkan tẹ́lẹ̀ fi dáàbò bo ẹ̀mí pátápátá òun ni Kùránì máa takò so the next ni wípé tẹ́ bá ti wá gbàgbọ́ náà aláàyẹn wọ́n máa kógun jà yín díẹ̀díẹ̀ wọ́n máa pa yín ní nǹkan tí ń ṣẹlẹ̀ sí wa làwa fi wà bíbẹ̀ pé irọ́ ni wọ́n ń fi àlá pa o ẹ̀yin náà lẹ́rìí pé tẹ́ bá fẹ́ pa ẹran ẹ máa kọjú rẹ̀ sí Káàbà ẹ máa pe aláwọ̀ àkùbà ẹ máa pe aláṣẹ tó pa ẹran léyà tó bá fẹ́ pa èèyàn náà ní àwọn tó ń pa wọ́n fún àdá the same thing tẹ́ ń ṣe yẹn náà ó ní wọ́n ń pa wọ́n dẹ̀ ń pe aláwọ̀ pa àwọn èèyàn fún àlá ní ṣìgìdì kan ní àlá tó yẹ pé inú Saudi nínú Káàbà yẹn ibẹ̀ ló wà tí wọ́n mi yé yín so àwọn tó dẹ̀ gbé nǹkan wá fún wọn ní fi hàn pé àlá eléyìí o kódà ibi tán pákéjì ẹ̀sìn yẹn dé gan tán máa fi àlá hàn ẹlòmíì kò ní í gbàgbọ́ nítorí pé bí àwọn àáfàá ṣe parọ́ fún wọn ló máa wà lọ́pọlọ rẹ̀ so àlá kì í ṣe Ọlọ́run o sì gidi inú Káàbà ló dẹ̀ ń gbé so bí àwọn ààrẹ. ìbéèrè mi tó wà kọyọ kan. bàbá délé kẹsàn-án wà ń bẹ̀ mo ní ẹnìkan béèrè mi báyìí. mo fẹ́ béèrè pé ẹ rákùn ṣé àkàndé bá wa láyé náà ni àbẹ́nìkan ló dá ogun wa sáyé. àwọn ìgbọ́dọ̀ ló àwọn ni. ń gbé ṣe àkàndé bá láyé láyé ni àbẹ́nìkan ló dá yín sáyé. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni ìbẹ̀rẹ̀ kí wọ́n máa ń bí èèyàn ni àbẹ́ ẹ̀ kí n gbọ́ kí wọ́n lọ bí èèyàn hospital. bẹ́ẹ̀ náà ni. so bí gbogbo ẹ ṣe bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ náà nìyẹn so ìbẹ̀rẹ̀ yẹ bó ṣe rí nìyẹn wọ́n ń bí everybody ni àbí sẹ́yìn ti rí èyìnbó tó bí dúdú rí. kìí ṣe ibi tí ń lọ gangan nù. ajọ máa lọ bẹ̀rẹ̀ náà ni sẹ́yìn ti rí òyìnbó tó bí dúdú rí. so ó túmọ̀ sí pé ẹnìkan náà ò lè bí gbogbo wa tó bá yẹ kó bá fẹ́ lo fọ́mátì yẹ. so tẹ́ bá fẹ́ lo fọ́mátì pé ṣé ẹbẹ̀ ẹnìkan ló bí gbogbo wa níwọ̀n bá ìgbọ̀dá pé àwa nìkan la lè bí funfun àwọn funfun ọ̀dẹ̀ lè bí àwa so logic yín ò work so olúkálùkù ló ní bàbá títí ẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn. àwa gbọ́ nínú tán pé ànábì Ádámọ̀ ọ̀rọ̀ kọ́dá. inú tàn ìwó ń bẹ̀. a gbọ́ nínú àlùkùránì náà ni. Kùránì fáwọn ìtàn àwọn lárúbáwá ni so láti fi kó yín lẹ́rú so kò ní tẹ́ bá sọ pé anything tó bá fẹ́ jẹ́ ìtàn a ní ẹ̀rí tó múnádóko so Adam and Eve wọn à nílùú. wọ́n ní sọ̀rọ̀ pé ẹlòmíì fẹ́ sọ̀rọ̀ bí ààyè. wọ́n ní sọ̀rọ̀ pé ẹlòmíì fẹ́ sọ̀rọ̀. nínú a máa ṣèbẹ̀ lómi sọ̀rọ̀ so Adam and Eve ìkónilẹ́rú lásán ni kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. ẹ̀kejì ni pé ìyàwó Adam láti mẹ́tẹ́ bá understand pé irọ́ lásán ni ìyàwó Adam
Allah ò mọ̀ Muhammed ò mọ̀ so wọ́n hun jọ ni so Quran ò dárúkọ ìyàwó Adam torí pé ìtàn tí wọ́n sáré jíwò láti inú ìwé kan ẹ̀mọ́ tí ẹ̀ bá sáré kọ́pì nǹkan ṣé mo kéèyàn lè kọ́pì ẹ̀ tán torí pé ẹ máa nàgà wó ni ẹ máa tó dọ́gbẹ́ bójú sókè so ẹ lè ṣe àṣìṣe láwọn ibì kan ẹ lè má lọ ọ̀pọ̀lọpọ̀ ẹ lè má rí wò dáadáa ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. so ẹ rí ìdí tí nítorí pé ìwé tí wọ́n jí kọ tán fi kọ gbòtàn yẹn kalẹ̀ ni wọ́n ń pè ní bíbélì so fiction ni ìṣèkan tí ò ṣẹlẹ̀ so torí pé Muhammed ó jẹ́ ẹni tí ò lè kọ tí ò dẹ̀ lè kà ó jí gbogbo ẹ̀wù ni àwọn ará Júù ló ń kọ ìrí ẹ̀wà ní Quran so ibi tó ti ń jí wò òun ló ti gbàgbé pé òun ti omit ẹni tó ìyàwó Adam ló jẹ́ pé nínú gbogbo Quran látòkè délẹ̀ kò sórúkọ ìyàwó Adam ní gbogbo ó ṣàdárúkọ Musa tàbí ó dárúkọ Abraham ó dárúkọ ogun wọn so the main nǹkan tó yẹ kó dárúkọ owó mi tẹ̀ torí pé ó jí gbogbo ẹ̀wò ni so Adam ìṣẹ̀lẹ̀ tí ò ṣẹlẹ̀ ni but tí yàrá bá ti gba Islam wọ́n máa gbé ìgbàgbọ́ yín lé torí pé wọ́n fẹ́ tẹ ọpọlọ yín rí wọ́n fẹ́ jẹ́ kẹ́ ẹ lè dá ronú so wọ́n fẹ́ kẹ́ ẹ fi tilé ti yín lẹ̀ kẹ́ wá gba tilé onílé so tí bá yẹ kí wọ́n bá tiẹ̀ sọ ẹni tó sọ nǹkan ilé máa kọ́kọ́ wò pé kí ni ṣe máa pè nínú Islam tí wọ́n bá pé wọ́n gba àti wà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni mùsùlùmí ṣe gbé wá ẹ máa ní pé kẹ́ ẹ kọ́kọ́ wo ẹni yìí pé ṣé ẹni ṣé kò tí ì parọ́ rí ṣé kì í ṣe oníwà burú ṣe understand ó túmọ̀ sí pé nǹkan tí wọ́n gbé àdìtì jẹ́ lórí ni pé wọ́n ń ṣe integrity test fẹ́ni yẹn pé ṣẹ́ni yẹn ṣíyàn dáadáa ni ṣe understand so Muhammad tó sọ̀rọ̀ yìí náà ẹ lè ṣe nǹkan yẹn náà fóònù náà so Muhammad tó sọ gbogbo ọ̀rọ̀ yìí gan olè ní nígbà yìí adigun olè ní máa ń jà kiri ẹ̀rí wà ní Kùránì lójú pátápátá ó bòkù sùn oyè yín ó bọ́mọ kékeré sùn ó tún jalè gbogbo nǹkan aburú ayé ló ṣe ó túmọ̀ sí wípé ẹni tó sọ gbogbo nǹkan wọ̀nyí tí kò wá ní nǹkan ẹyọ kan tó dá báyìí tó ṣe.